ni oníbodè rẹ̀ o akíkanjú ni ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá akíkanjú ọmọlúwàbí dé o oníbodè rẹ̀ o akíkanjú ni. oníbodè oníbodè o. oníbodè 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 o. oníbodè. ààrẹ òpìtàn Láàjì Abbas. oníbodè. oníbodè ilẹ̀ Yorùbá. oníbodè. ọmọ àṣẹ àdúgbò. oníbodè. mo fẹ́ kógun jalè Yorùbá. oníbodè. ọpẹ́lọpẹ́ oníbodè o. oníbodè. ààrẹ Láàjì Abbas. oníbodè. ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá. oníbodè. ní òjòògùn ìtàn jà wá o. oníbodè. ó bàtàn wa jẹ́ lọ́jọ́sí. oníbodè. ọ̀rọ̀ Lámúrúdù pẹ̀lú Odùduwà. oníbodè. wọ́n ní Mẹ́kà ló ti wá. oníbodè. oníbodè ló jẹ́ ká mọ̀ o. oníbodè. ó jìnnà síra wọn rárá. oníbodè. olójúlówó ìtàn ní ẹ máa sọ. oníbodè. ẹ má ṣe pa lọ́mọ o. oníbodè. ìtàn yàtọ̀ sárùsọ. oníbodè. gbogbo ọba ló ń dúpẹ́. oníbodè. gbogbo ìjòyè ló ń fò fáyọ̀ o. oníbodè. pé lásìkò tiwa. oníbodè. akíkanjú ọmọlúwàbí dé o. oníbodè. oníbodè oníbodè o. oníbodè. oníbodè oníbodè o. oníbodè. oníbodè dé o. akíkanjú ọmọlúwàbí dé o. ẹni elédùn àrán o. ó yàtọ̀ sáwò ṣe. ààrẹ òpìtàn kálékákò Láàjì Abbas. akíkanjú ọmọlúwàbí o. lónìí bájá ò làwọn a máa gbó wàwàwà ìran gbó wọn a sì máa kàn gbọ̀ngbọ̀ngbọ̀n bọ́mọdé ò làwọn bàbá rẹ̀ ní kọ́ péré. olójúlówó ìtàn ni ẹ máa ń sọ. ìtàn yàtọ̀ sáà lọ ìtàn wúwo gbẹgbẹgbẹ bí ó ṣe rìn. wọn mọ̀ gba tọ́gẹ̀dẹ̀ ẹjọ́ rókò tí pàǹsẹ̀kẹ́ pariwo ẹ̀bọ bẹ́tù bọ̀ bá gba adájúmọ̀ lọ. gbogbo lọ́ba lọ́ba lóye lóye orí adé ọ̀run lẹ̀kẹ̀ gbogbo ìlú ló ń dúpẹ́ o. gbogbo ọmọ kóòtù òjíire diaspora wọn ló ṣe o. Láàjì Abbas wọn báṣẹ lọ ẹ̀mí rẹ̀ ò ní sẹ́rí. ikọ́ kan ikọ́ bala ikú ìpẹ́ta lójú wọn fọ̀gẹ̀rẹ̀ ìtàn balẹ̀ ọlọ́run lọ́rán ọ kì í ṣe èèyàn rárá. Láàjì Abbas tiwa ó yá mọ́ kòdòdó sílé onídodo kó o múdò délé onídodo kó o ra dodo padà wá kólódó. wọ́n ṣe bólódó níbèrè iye odó tó todó fónídodo àtodó àti dodo wọ́n ń bẹ nílé onídodo nídò. akíkanjú ọmọlúwàbí dé o. dodo tán lẹ́ẹ̀ máa ń gbọ́. tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere. ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn lábẹ́ bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn akíkanjú ọmọlúàbí yín náà ni oníbodè ilẹ̀ Yorùbá ní tilé toko bẹ́ẹ̀ náà ni the best historian of our time yín náà ni o èmi náà kọ́ ọlọ́run ọba mà ní. ẹja máa kíra wa kú àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá ẹja máa kíra wa kú àbọ̀. ó lè jẹ́ ìgbà àkọ́kọ́ tí wọ́n ń ṣe alábàápàdé ètò yìí ó lè jẹ́ ìgbà àkọ́kọ́ ni tó bá di inú oṣù ọjọ́ kẹwàá oṣù tó ń bọ̀ oṣù keje iná ní ìtàn Yorùbá yóò pé ọdún 14 gbáko tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ ní orí Facebook ní ó pé ọdún 14 a bẹ̀rẹ̀ rẹ̀ ní inú oṣù kejì ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2010 náà ni a bẹ̀rẹ̀ ìtàn Yorùbá. torí náà ìtàn Yorùbá táwa gbé kalẹ̀ láti lè ṣe àgbélárugẹ ìtàn wa tó kún fún iṣẹ́ ìwádìí. bákan náà bí ò ní àṣà wa ò ṣe ní parẹ́ ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní àṣà ká má dàpọ̀. èmi tí mò ń sọ̀rọ̀ mùsùlùmí ni mí o mùsùlùmí ni mí ọmọ àfáà tààràtààrà ni mí nítorí pé ibi tá a gbé ti bí mi kì í ṣe pé àwáwí àbígbẹ́nu sàn mọ́tàlá ìlú àfáà ìlú ìmọ̀ ni òkè adú mọ́tàlá lémi tí mò ń sọ̀rọ̀ yìí. ṣùgbọ́n eléyìí ò sọ yìí pé ká kórìíra ẹ̀yà àbí ẹ̀sìn kan
ṣùgbọ́n bá fẹ́ kọlu ilẹ̀ Yorùbá tó bá fẹ́ lo ẹ̀sìn àbí ẹ̀yà ìyẹn àwa náà ó kọlù ní ti kíkọlù dáadáa kódà yóò gbà kún ètò àtọ̀ fún àwọn ọmọdọ́mọ rẹ̀ yóò tó fi ilẹ̀ fún wọn torí òun nìkan ò lè dá jẹ tán níbi tá a kó fún un. A gbé ìtàn Yorùbá kalẹ̀ fún ìgbélárugẹ àṣà wa àti ìtàn wa ni pé ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́, kò mọ̀ ní bàjẹ́ o, kò mọ̀ ní bàjẹ́ o, ilẹ̀ Yorùbá kò mọ̀ ní bàjẹ́ o. Àwọn ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ètò wa ìtàn Yorùbá. Àwọn kan ń ṣe àtìlẹ́yìn láti bí ọdún mẹ́rìnlá tá a ti sọ àdúpẹ́, pàápàá ní nǹkan bí ọdún 6 sẹ́yìn tá a gbé gúrùpù kalẹ̀ fún ìtàn Yorùbá táwọn kan sì ń ṣe àtìlẹ́yìn. Ilé ìlọ́wọ́ á mú kí iṣẹ́ kó yá. Ìrìn àjò tí a fi bí ọdún 6 rìn nígbà tá a gbé gúrùpù yìí kalẹ̀ tá a fọdún 8 nígbà náà, wọ́n mú kí iṣẹ́ náà ó yá gidi gan. Adúpẹ́, mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún wa títí di òní. Àwọn tó ṣe pé dátà ni, àwọn tó ṣe pé irinṣẹ́ ni, àwọn tó ṣe pé ìmọ̀ràn ni, àwọn tí wọ́n ń fún wa ní ìwé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tó sápamọ́ tí wọ́n bá wa wú jáde. Ẹnìkan mi ń bẹ ní California, mo dúpẹ́ gidi gan ni, tó ṣe yí pé òun ò lè mọ̀ fún wa ní àwọn ìwé tó yanjú. Ọmọ Ẹ̀gbá Aláké, ọmọ Ẹ̀gbá nílùú Abẹ́òkúta náà ni Ibrahim ni mò ń perí ní orílẹ̀-èdè Amẹ́ríkà, mo dúpẹ́ mọ́ wọn lórí. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn wa, àwọn tó ti lọ àtàwọn tó ń bẹ. Nínú àwọn tó ti lọ ní bàbá mi Ọ̀túnba Mùsọ̀bálájé Abímbọ́lá Davis ilẹ̀ rẹ̀ o, tó ṣe pé nínú àwẹ̀ ni wọ́n ṣíwọ́. Mo dúpẹ́ gidi gan ni, mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe pé wọ́n tó ń ṣe ètò. Àwọn kan bẹ tó ṣe wípé ètò ààbò wa wípé nígbà ìdúkokò tí wọ́n ń ṣe ètò ààbò fún wa, ti ìmọ̀ ẹ̀rọ ni o, ti àwọn aláàbò ni o, mo dúpẹ́ gidi gan ni lọ́wọ́ gbogbo yín. Bákan náà mo sì ń ṣe ní àdúrà fún ẹnìkan mi ọ̀wọ́n, kí Ọlọ́run bá kó bá mi túbọ̀ fún wọn ní àlàáfíà tó péye. Aláàjì Orí ni Kéwú, kọ́lọ́run bá túbọ̀ wá fún wọn ní àlàáfíà tó péye. Mo wá dúpẹ́ gidi gan ni. Torí náà tí wọn náà bá ń darapọ̀ mọ́ wa o, kì í ṣe àlọ́ la wá pa o, kì í sì ṣe pé ètò yìí mo fẹ́ ṣe ètò kí ayé ó lè mọ̀ pé mò ń ṣètò àbá fẹ́ gbádùn ètò kọ́. Ní tá a rí ẹ̀kọ́ kọ́, tá a sì máa rí ìmọ̀ ìjìnlẹ̀ gbámú ń bẹ̀ ni, tá a máa rí ìmọ̀ ìjìnlẹ̀ gbámú. Torí pé ìtàn Yorùbá ó wà fún gbogbo wa pátápátá láì yọ ẹnìkankan wa sílẹ̀. Ìwọ náà wá lè darapọ̀ máwọn tó ń ṣe alátìlẹyìn ètò yìí o, lè darapọ̀ máwọn tó ń ṣe alátìlẹyìn ètò yìí. Torí wípé ètò ìtàn Yorùbá, ètò tó ṣe wípé ogún ayé fún àwọn ọmọ Yorùbá ni. Àwa kíwa o, a kú àsìkò ọdún iléyá o, a kú àsìkò ọdún iléyá, ọdún aláyọ̀ náà ni a máa ṣe. Now kó tó di wípé ìmọ̀ lọ ní tààràtààrà, ariwo kìíní pọ̀ kò dáa rárá, ìmọ̀ lọ ní tààràtààrà. Ní ọ̀sẹ̀ tá a nílò lọ ìtàn yìí, iná ni mo rí BBC Yorùbá ti Ìlọrin. Ṣẹ̀pá àwọn BBC wọ́n wà ní Ìbàdàn, wọ́n wà lóṣogbo, mẹ́sàn wà káàkiri nìyẹn, káàkiri àwọn ìpínlẹ̀ wa nílẹ̀ Yorùbá. Mo rò pé Ọlọ́mọdá ni ọmọbìnrin tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí. Ọlọ́mọdá náà sì wà ní ìlú Ìlọrin. Nígbà tí ó ṣe ìfọ̀rọ̀wérọ̀, ó ti jẹ́ àṣà àwọn èèyàn pàápàá àti àbùsí. Níta máa ń pè ní iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀, iná ni pé ká lọ sọ́tún ká lọ sósì, ẹjẹ́ á gbọ́rọ̀ lẹ́nu tọ̀tún, ẹjẹ́ á gbọ́rọ̀ lẹ́nu òsì. Tọ̀tún bá sọ tósì bá sọ, èrò tèmi rèé. Ìtawà gbé ìtàn Yorùbá lé lórí nu. Ìgbà tí mo bẹ̀rẹ̀ ìtàn Yorùbá, ní tó jẹ́ ó yàtọ̀ nu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń sọ ìtàn wọ́n kàn sọ̀tàn lọ ní gbúrú. Kódà bí tàn ọ̀bá ní takora wọn, ẹlòmíì náà sọ lé ọgbọ̀n tẹlòmíì. Ọ̀dà o, ẹni bàbá yín ni báyìí, àwọn wo lọ ọ̀rẹ́ bàbá yín, àwọn wo lọ bá bàbá yín ṣe, àwọn wo lọ ọ̀tá bàbá yín, gbogbo wọn náà ni. Ẹ má lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn ọ̀tá wa, èmi kọ́ àá gbọ́rọ̀ lẹ́nu ọ̀tá yín. Yọ́sà ni tó sọ àwọn àti bàbá yín dọ̀tá. Èyí tẹ́yìn sọ fún wa, àwọn náà ò wí tiwọn. Ẹnì tó ń fi kún. Torí ẹ̀yin ti sọ orúkọ wọn nínú ìtàn yìí pé ọ̀tá bàbá wa ni. Ẹ sì ti sọ. Àwọn ọ̀tá bàbá yín náà sì gbọ́dọ̀ láǹfààní àti sọ tiwọn. Kò sí bọ́dún ṣe lè pẹ́ tó kọjẹ́gbẹ̀rún ọdún
kí lọ ẹ̀yin náà gbọ́ o tẹ́yìn àti bàbá wọn ṣe jọ jẹ́ ọ̀tá ìwádìí nù. ọ̀rẹ́ bàbá wa ni bàbá mi àti bàbá wọn ilé tẹ̀ ń wò ilé òkè odò wọn bá wa ṣe púpọ̀, ilé ìsàlẹ̀ odò, ilé ìdí àpẹ ni, ilé aláàyá ni, ilé kúrè ni wọ́n bá wa ṣe. kí ni ilé àjẹ́ ọ̀pẹ̀lẹ̀ ni, ilé alánàmú ni, ilé ajíkòbí ni, kí ni wọ́n fi bá wa ṣe. ìtàn wà á tọpinpin rẹ̀ àmọ́ ìjẹ́ fi bá wa ṣe ni. ìdíwánu tí a fi sọ pé iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ó yàtọ̀ sí ìrégbè kákan máa pa àlọ́. èyí ní sì ń bà wá jẹ́ láyé lónìí. Yorùbá náà sọ pé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ní, kódà tí bá ń bẹ́nu ọmọdé tí bá ń ṣiṣẹ́ ìwádìí ọmọdé òsì ni. a farabalẹ̀ síwádìí a rí i pé ní nǹkan bíi ọdún tó lọ náà kọ́ ni tí àwọn kan ṣe interview tí wọ́n ṣe short documentary. wọ́n lọ bá barrister Jimba, wọ́n dẹ̀ lọ bá Alhaji Elekejima. àwọn méjèèjì náà ni wọ́n jẹ́ pé wọ́n kọ ìwé nípa ìtàn Ìlọrin. àwọn méjèèjì yìí dẹ̀ ṣe Yorùbá. àwọn Jimba ológun wọn èé ṣe Yorùbá origin. Alhaji Elekejima ní Gàmbàrí ni wọ́n èé ṣe Yorùbá. kí lẹ rò pé wọ́n ò wí? àwọn méjèèjì tẹ́ lọ ṣe interview pẹ̀lú nìyẹn nígbà náà. ṣùgbọ́n inú mi wá dùn nínú ọ̀rọ̀ tí Alhaji Elekejima sọ nígbà iná mo ti wá mú èsì fún wọn. wọ́n kóòtù ìwé Reverend Samuel Johnson. mi lèmi fi wá lọ sí pé bàbá mi ìbá mi rí ìwé Reverend Samuel Johnson tó sọ yí pé Ládẹrin ló tẹ Ìlọrin tó sì dákọ Pàṣín àti Alùgbìn táwọn ń jẹ́ baálẹ̀ mẹ́ta ṣáájú Àfọ̀njá. ṣùgbọ́n lọ wọnú ìwé Alhaji Elekejima kò síbi tí ó ti bẹ̀rẹ̀ ìtàn Ìlọrin ju orí Àfọ̀njá lọ. bẹ́ẹ̀ náà ló ṣe rí pẹ̀lú barrister Jimba nínú ìwé wọn. kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? àlejò làwọn wọ̀nyí. wọn ò fẹ́, kò sí ń tọ́kàn wọn pẹ̀lú ìpìlẹ̀ àwọn baba ńlá wa ju táwọn bá lọ àtàwọn táwọn bá ló gbà kí wọ́n wá lè sọ pé déédéé làwọn. kí ààrẹ òpìtàn Lájí Àbáàsì ó tó jáde àwọn èèyàn ti ń sọ ìtàn bọ̀. aláwọn pòfẹ́sọ̀ àwọn tó ti lọ àwọn tí ń bẹ láyé láwọn pòfẹ́sọ̀ ńláńláńlá including Professor Bánjí Akíntóyè àwọn náà kọ history nípa ilẹ̀ Yorùbá. òpìtàn làwọn náà bámbámbámbámbá láti láwọn ká tó wá bá dórí bàbá àgbà Professor Tóyìn Fálọlá. aláwọn àgbà ògbìtàn a sì láwọn tó pọwọ́lé wọn, a tún láwọn tó pọwọ́lé wọn, a tún láwọn tó pọwọ́lé wọn kó tó wá kó àwa wẹ́wẹ́ yìí. ṣùgbọ́n lónìí Ọlọ́run ní gbogbo fọlẹ̀ nílẹ̀ Yorùbá. tí Lájí Àbáàsì nínú ìtàn wọ́n mọ̀. ṣùgbọ́n yan ọ̀wá sọ yí pé ńgbà Lájí Àbáàsì tí wọ́n ń lo dáúlà àwa ti láwọn òpìtàn bọ̀. gbogbo àwọn tá a dárúkọ yìí àwọn náà wọ́n ń jẹ́ òpìtàn ìgbàlódé ni. oníwèé làwọn kèé wá ṣe àwọn akúnyùngbà, àwọn arọkin, àwọn tí ń ka ẹ̀ka. àwọn òpìtàn nílẹ̀ Yorùbá àwọn tó ti lọ. bá a mọ gbogbo ẹ̀ èyí tá a bókọ rẹ̀ tó hàn nínú àwọn tó mọ ìtàn púpọ̀ iná ní Tìmílágúnjú Ẹdẹ ọmọ ìtàn púpọ̀. òun sì ń jẹ́ òun àti Ọ̀ṣúndínà nǹkan náà ni wọ́n ń lọ́fà nígbà tí Tìmílágúnjú Ẹdẹ kú. ilé Ọ̀ṣúndínà Ìbàdàn ní ojú orí Tìmílágúnjú Ẹdẹ wà dòní. torí ẹ̀mẹ́ta wọ́n rọ̀ lóyè lákọ̀ọ́kọ́ wọ́n pè padà, wọ́n rọ̀ lóyè lẹ́ẹ̀kejì wọ́n pè padà, ẹlẹ́ẹ̀kẹta wọn ò pè padà. torí ìlara náà sì ni ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ nígbà bá fẹ́ sọ̀tàn Tìmílágúnjú Ẹdẹ pẹ̀lú òpìtàn tó mọ ìtàn tó sì lọ káàkiri, olówó ni ọlọ́lá ni. àmọ́ bẹ́ẹ̀ nǹkan mo fẹ́ lọ. àwa lọ báwọn èèyàn lórí pa fẹ́ ṣe ìwádìí nípa ìtàn. àwa lọ sílé Alhaji Elekejima
a lọ sílé barrister Safiu, àwọn tá a lọ bi léèrè náà Jimba, àwọn tá a lọ bi léèrè nu àwọn sì kọ ìwé tí barrister Safiu Jimba pẹlẹbẹ báyìí ni, tí bàbá Alhaji Elekejimo òun ló wúra, kọ̀ wá sí tí wọ́n kọ in tó fẹ́ fọ́ wọn ni. nígbà wá di ọ̀sẹ̀ tó a lò yìí, mo wá rí tí àwọn BBC Yorùbá Ìlọrin wọ́n tún wá lọ sílé Alhaji Elekejimo láti lọ béèrè ìtàn nípa Ìlọrin. BBC Yorùbá nù o, tá a wàá rò pé ó ń ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá, ibì kan wọ́n lọ, wọn ò lọ bòmíì. ǹjẹ́ délé Àfọ̀njá, ǹjẹ́ dọ́dọ̀ àwọn ọmọ Ládẹrin? ìjà máa fi òye gbé, ìjà máa fòye gbé. èyí tí ò rújú àfẹntí ọba lòun ò ní làákàyè àti play fídíò fún wa. bàbá tó sọ̀rọ̀ kú ń bẹ láyé níjọ́ wọ́n yanjú ọ̀rọ̀ láàrin àwọn ìdílé Àfọ̀njá nídìí àpẹ́ àti àwọn ọmọ Álímì. ẹ̀mí àwa ni wọ́n wá, wọ́n láwọn ò lè wá, àwọn ọ̀fọ́lálé bàbá àwọn gbolẹ̀, àwọn káwọn wá, àwọn wo. ọ̀rọ̀ wá dé pé a fẹ́ parí ọ̀rọ̀ ẹni kálàáfíà ò lè wà ń lù. gbogbo ayé ló ti nílọrin náà ti ń wárí fún emir. wọ́n wá ní wọ́n rán èèyàn wá, àwọn wá lọ. gbogbo yín náà lẹ́sìn gbọ́ fọ́ lójú. bí àwọn ọmọ Àfọ̀njá ṣe ń wọlé bọ̀, emir á pàṣẹ fún gbogbo àwọn tó ń bẹ́ẹ̀ dìde, àwọn onílùú ló dé yìí. sẹ́mi náà ni mo kó sí emir lẹ́nu, ẹ dìde, àwọn onílùú ló dé yìí. abẹ́ ti gbàgbé àlọ́ lè yùn. ìní ọ̀jẹ̀ wípé ẹnìkan èé tún òótọ́ ṣe, kò sẹ́ni tó lè tún òótọ́ ṣe. àìsí jẹ́rìí òótọ́, a máa ń fìdí òótọ́ múlẹ̀ ni. Alhaji Elekejimo wá sọ níbẹ̀ wípé àwọn bàrùbá àwọn ni wọ́n kọ́kọ́ dé sí Ìlọrin, lẹ́yìn náà ni Àfọ̀njá dé. ẹnìkan ò lè sọ pé òun ló ń kọ́kọ́ dé, àwọn bàrùbá iná kọ́kọ́ dé sí Ìlọrin, lẹ́yìn náà ni Àfọ̀njá dé. lẹ́nu àgbàlagbà òpìtàn. tẹ́ ẹ bá ti kọ ìwé ìtàn yín lánàá, nígbà tó ju èèlà tó báyìí tí àwọn ẹ̀rí sì ti dé wá báyìí, èèyàn á máa tún ìwé kọ, èèyàn á máa yí ń tọkọ padà pé ẹ foríjì mi o, eléyìí ò rí bẹ́ẹ̀ o. kò sẹ́ni tí èé ṣàṣìṣe, Ọlọ́run nìkan lọ́ba tí èé ṣàṣìṣe, kò sẹ́ni tí èé ṣàṣìṣe. ṣùgbọ́n mọ́ wàá jẹ́ni tí ọmọ sábà àṣìṣe ní gbogbo ìgbà. òpìtàn àbí olùsọ̀rọ̀ yóò ti wádìí ń tó fẹ́ sọ, tó bá wá tiẹ̀ ṣe pé pẹ́ẹ́pẹ́ àṣìṣe ìyún ọ̀tọ̀. ṣùgbọ́n gbogbo ìgbà ìwọ náà lọ sọ̀rọ̀, ìwọ náà lọ jáde bíi bàbá alákàrà oríta Ìlọrin tó ní bàbá òun ń jẹ olóńgbò, tó ní bàbá òun ń jẹ bọ. gbogbo ìgbà asọ̀rọ̀ sọ bótò tó ní tóun bá ti sọ̀rọ̀ dáná, ọ̀rọ̀ lòun ó sọ tóun ó fi tọrọ sí, ọ̀rọ̀ náà ní ń bú lọ́wọ́ báyìí. gbogbo ìgbà òun náà ni ó sọ̀sọ̀kúsọ, yóò sì tún wá padà wá ó mímọ̀ kan ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá fẹ́ sọ ọ̀rọ̀, mo máa ń pe àwọn onímọ̀ lọ́tún lósì lórí tí n bá fẹ́ sọ̀rọ̀ lé lórí bó lè lè ṣe rí. tó bá ṣe pé ọ̀rọ̀ yóò bọ́rọ̀ àlùkùránì mu, màá pe àwọn àfà ẹ bá ń wáyà ń jáde, ẹ̀yin oníbíbélì mò ń wá bí báyìí. bèlè ta ṣe gbé àwọn irinṣẹ́ ti wà, tó o bá ti tẹ́ tó fẹ́ wá, á pé Quran ló fẹ́ lò ní, á pé Bible ni, yóò wá bẹ̀ wá, yóò dẹ̀ kó àwọn fáàsì yẹn wá, ìtọ́ bá fẹ́ lò ń bẹ̀ ó dẹ̀ mú nínú àwọn àyà yẹn, àbáwọn fáàsì sí Bible ni ó dẹ̀ mú. bá ṣe pé lọ́dọ̀ àwọn onímọ̀ ni, nígbà mo ṣe ètò nípa Ẹfúnṣetán Aníwúrà, mo tọ̀ àwọn onímọ̀ ṣègùn lọ. kí ló lè fà á tí Ẹfúnṣetán Aníwúrà tó jẹ́ni dáadáa tó fi wá dẹni ibú? àwọn onímọ̀ ṣègùn sọ fún wa pé ikú ọmọ rẹ̀, ọmọ kan ṣoṣo tó bí, ọmọ tó yọ̀ sí lórúkọ rẹ̀, ó kú toyúntoyún.
pé ikú ọmọ rẹ̀ ó lè yí lórí tó pé kò ní fẹ́ rí nǹkan kan mọ́, gbogbo èèyàn ni ó dàbí ìkà lójú rẹ̀. Oníṣẹ́ ìwádìí nù àìsè mọ̀mọ́ gbogbo ẹ̀ mọ̀mọ́ gbogbo ọ̀lọ́ ọmọ tọ́lọ́ ní ọmọ ìwọ̀n tọ́lọ́ ní ọmọ báyìí lọ́mọ. bọ́ ọ bá tiẹ̀ mọ gbogbo nǹkan tó o lè sọ gbogbo nǹkan náà lójúmọ́. èèyàn a máa ṣiṣẹ́ kún iṣẹ́ tó ti ṣe tẹ́lẹ̀. lórí ẹ̀ Alájàlé kejì máa wá fi ìdí ẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ wọn tí wọ́n bá BBC Yorùbá sọ. ìpètò Ìlọrin o àwọn Bàrùbá lọ́kọ́kọ́ dé, lẹ́yìn náà ẹni Àfọ̀njá náà tó dé. ṣé bó ṣe rí nù? ìdójútì kọ́kọ́ ni fún ìtàn, ìdójútì ńlá ni fún ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ti sọ. ọ̀pọ̀lọpọ̀ ọgbà mo ti lo tí àbàbá wa Sheikh Adam bá a sì mẹ́rin wá. tá a bá wò ó lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀, Sheikh Saban Adam Abdullahi Al-Ilory, ọmọ bàbá wa Sheikh Adam ìní Sheikh Saban, wọ́n tún mú tírà bàbá jáde èyí sì gbẹ̀yìn náà síta. wọ́n mú tírà Sheikh Adam jáde. ilẹ̀ Lárúbáwá ẹni wọ́n ti lọ, àwọn èésà àwọn bàbá wa Sheikh Adam èésà àwọn wèrè nàkí tí wọ́n lọ mọ́ dójú tì ran wọn. bàbá lọ sílẹ̀ Lárúbáwá, mo fẹ́ kẹ́ ẹ mọ bí ìran mi ṣe rí, mo sì fẹ́ kẹ́ ẹ mọ bílẹ̀ ìran mi ṣe rí. bàbá wa gbé pé sẹ́ẹ̀rí gbogbo tá ń pè nípínlẹ̀ Kwara, Kogi ń bẹ lára wọn gbà náà. ilẹ̀ Yorùbá ni o, pé apínlẹ̀ Yorùbá sí mẹ́ta ń gbà náà. gbogbo tí ń jẹ́ Kwara yẹn àti Kogi ilẹ̀ Yorùbá ni, torí Kwara tóbi. kí wọ́n tó yọ Kogi kò nù rẹ̀ ni o, Kwara tóbi gan. torí ọ̀pọ̀lọpọ̀ Old Ọ̀yọ́ land ń bẹ nínú Kwara. lẹ́yìn náà gbogbo ìtí ń jẹ́ Ọ̀yọ́ state lónìí, Ondo state, Ọ̀ṣun state, Èkìtì state, wọ Ògùn state, wọ́n kó wọn papọ̀ sára kan. ìkẹta wá ní ìpínlẹ̀ Èkó tó ṣe pé òun ni federal capital ńgbà náà. ó jẹ́ pé ọ̀nà mẹ́ta tá a pín sí. bàbá wa Sheikh Adam wá ní mẹ́tẹ̀ẹ̀ta orílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ilẹ̀ Yorùbá ni. bàbá sì ṣe àdáyẹnrí ẹ̀ lóòótọ́ láwọn Kwara àwọn ẹ̀yà mi ọmọ wa, àmọ́ ilẹ̀ Yorùbá ni ìkànnù. nínú tírà tí wọ́n ti wá sọ̀rọ̀ ní tààràtààrà, bàbá ní láti sọ nípa Ìlọrin. ọ̀rọ̀ lè wáyé nínú ààwẹ̀ bí ọdún bíi 3 sẹ́yìn sí 4 ká tó máa wẹ̀. ìní ọmọ bàbá wa Sheikh Adam náà tún ni àwọn ju bàbá wa Sheikh Saban lọ, wọ́n jù wọ́n lọ lọ́jọ́ orí, ṣùgbọ́n kìí ṣe nínú mọ́ o, wọ́n jù wọ́n lọ lọ́jọ́ orí. àwọn wá sí Ìbàdàn, wọ́n pè wọ́n fún pre-Ramadan lecture ní housing corporation ní housing estate ní Bódìjà. ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá Alhaji Dídàmà kí n bẹ́ẹ̀ ó wá jẹ́ pé 2021 ni o, ní déédéé gbà tèmi ṣẹ̀ṣẹ̀ gba oyè Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn lábẹ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Sàlíù Àkànmú Adétúnjì. wọ́n pè wọ́n ẹ wá ṣe Ramadan, ààwẹ̀ ń bọ̀ bó láti múra dé ààwẹ̀. èyí tí Sheikh Habib wá sọ ń bàdàn ní Ìlọrin èsì ilẹ̀ Yorùbá. kí la ní ẹwí kí lẹ̀ ń wí? iná ń jó ẹ̀ ń la kọ́tà sọ papọ̀. gẹ́gẹ́ bí Ààrẹ Òpìtàn tó ṣẹ̀ṣẹ̀ jẹ́, ìpè wa pọ̀, kí ni wa pọ̀, mo á jáde máa ṣàlàyé níwọ̀n bá ṣókí torí wọn ọ̀sẹ̀sẹ̀ máa sọ ó ti lọ bíi 3. àmẹ́mi ń tijú bàbá wa Sheikh Adam mọ́ wọn lára láti má sọ̀rọ̀. ẹ lọ wo gbàtẹ́ tí ń sọ̀rọ̀ bọ̀ tí mi ò ní sọ̀rọ̀. káwájọ́ ọmọ bẹ́ẹ̀ ààwẹ̀ wá dé, dípò káfí wá rán tọ́lọ́ ní kí àwa mùsùlùmí ọ̀rán. ẹ wo ájì wọn ṣe yìí, á sọdún iléyá, ọ̀rọ̀ ájì
àáfàá wa kan bá ọlọ́run tí kádàrá kí n morúkọ àáfàá wa wọn kàn máa ń gbà wọn short video wọn wá mọ̀ padà àwọn jàmáàlì súnà làáfàá wa ẹ wo gbogbo ọ̀rọ̀ tí àáfàá yìí yanjú ni wọ́n sì ọ̀rá yanjú àwọn èèyàn sì ń ge pépèpé ó sì ń wọ nínú làákàyè àwọn èèyàn ti wá rádaràda wọn mọ̀ ṣe rádaràda àfi màá tún jù kán lẹ̀ kí ló ń jù lẹ̀ kí ló ń jù lẹ̀ wọ́n ló jù lẹ̀ kí lè ń jù mo tún jù lẹ̀ ni wọ́n máa ràn ìyẹn ò kọ́ ná mímọ̀ ní ti mímọ̀ tààràtààrà ṣàlàyé ọ̀rọ̀ lẹ́yìn àáfàá tẹ́ẹ̀ lè ṣàlàyé fún wa bá ṣe ṣàlùwàlá ìjọ mo ti challenge gbogbo ọmọ sẹ́rí kí wọ́n jáde àní ẹ jáde ẹ wá ṣàlùwàlá fún wa lójú táyé ẹ ṣàlàyé lórí àlùwàlá kẹ́yìn náà sì gbé omi ọ̀dọ̀ gbogbo ọ̀nà téèyàn dẹ̀ fi ń gbà ṣàlùwàlá àti irú omi tàbí lè ṣàlùwàlá nígbà ẹ bá wá ṣe tán ẹ wá bọ́ ọ̀tà kẹ́ ẹ wá kírun fún wa káwá máa wo rùkú yín ká máa wo sùjádà yín ẹ dára dé òsì tẹ́lẹ̀ oníkẹrin ẹ̀ràn ní tí ọkàn yín lẹ̀ ń dá sí. Ramadan wá dé ọ̀rọ̀ Ìlọrin ni wọ́n wá mú gbọ̀n ibẹ̀ mo ṣe wá jáde gẹ́gẹ́ bí ààrẹ òpìtà tó sì ń lo sáà lọ́wọ́ wá bẹ̀rẹ̀ sí ní mẹ́rin wá èmi ẹ̀ ṣe kinní kan débi pé wọ́n tiẹ̀ tó pe bàbá kan wá látàbújá nígbà wọn ó pòǹdé ẹni tí ọmọ tàntàn ní òun ló fẹ́ wá ṣàlàyé ìtàn Lisa bí Abẹ́òkúta kò yé òun rò pé ọ̀rọ̀ Lisa bí tẹ́lẹ̀ sọ pé Lisa bí ń babẹ́ ẹ̀gbá òun rò pé bóyá ti pẹ́ ìtàn Lisa bí èèwọ̀ 300 years Lisa bí àti Àfọ̀njá contemporary jọ ní gbogbo wọn irọ́ ni wọ́n jọ lo sáà ni àsìkò táfọ̀njá náà ń gbìyẹ́ lọ́dọ̀ Aláàfin Àólẹ̀ òun náà ni Lisa bí náà ń gbìyẹ́ nílẹ̀ Ẹ̀gbá. Mo yanjú gbogbo ìyún gbà náà pé ẹni tẹ́ ẹ pè wá kọ́ wá tẹ́ rò pé òní ọkọ̀ òun náà ò tún mọ̀tàn o bẹ́yìn ò ṣe mọ̀tàn lòun náà ò ṣe mọ̀tàn a kúrò lórí ẹ̀ ọwọ́ adi pé ọ̀rọ̀ wá wọ́n wá rán àwọn èèyàn lọ láti Ìlọrin ẹ lọ wo fídíò yẹn wọ́n sọ Emir ló ní káwọn wá ṣàtìlẹ́yìn nígbà wọ́n ti rí wípé wọ́n ń ba ìtàn ilẹ̀ Yorùbá jẹ́ wọ́n ti fẹ́ kí ilẹ̀ Yorùbá dàrú ẹni pé gbàyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ní mi fẹ́ sọ tí mo sọ fún gbọmọ ní Emir Ìlọrin ò lè fẹ́ kílẹ̀ Yorùbá tó láyé àti Sultan Sokoto èmi kúkọ mo sọ àwọn British wọn sọ ìsìn bẹ́lá kan lẹ́dọ̀ọ́lá mo ti pọ́ọ̀sì ẹ̀ mo ti fi hàn wá pé àní Emir Ìlọrin àti Sultan Sokoto wọn ò lè fẹ́ kílẹ̀ Yorùbá tòrò wọ́n fẹ́ kílẹ̀ Yorùbá tòrò wọ́n gbé Emir 17 mẹ́tàdínlógún dìde kan wá fogun jalẹ̀ Yorùbá kò sí kẹtọ́ padà á pa wọ́n tán ni lẹ́ni tá a fàyà bíi kìnìún ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ mọ́ ń bọ̀ lórí ogun Ọ̀tẹ̀fọ̀n. náà wá ní ra wọ́n wá sọ̀rọ̀ kan bẹ̀ wọ́n wá ní àwọn kan ní Ládìrín Pàṣín Àlògbín àlọ́ làwọn ń pa ìtàn làwa ń sọ èmi àrí òpìtàn ẹni tọ́lọ́ ń fìtàn rán èmi ń pa àlọ́ tó bá ṣe bá pé mi bá ń pa àlọ́ a jẹ́ pé bàbá rẹ̀ náà ń pa àlọ́ tá a sì ní bàbá rẹ̀ iná ní bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilory mo wá fi lọ gbé àáfàá wa nínú ààwẹ̀ lọ́dún náà ní 2021 ànàkún mọ̀lá ẹ̀wá ṣé kábílì ìlẹ́jì rẹ̀ ìṣe onídọ́gba kábílì ìlẹ́jì rẹ̀ ìṣe onídọ́gba àáfàá ẹ bá wa tú tíà yìí títí bàbá wa Sheikh Adam náà tó wá ní ọmọ kéwú kan tó bu àyà iná ni bàbá wa Mustapha Sunusi Sugulun ọmọ Ìkìrun Àgùbẹ́ onílé obì làwọn ọmọ àfáà ni bàbá wọn ní Ìkìrun náà ọ̀yà o àkọ́kọ́ alotiseki Mustapha Sugulun lẹ́yìn ìgbà náà wá tó bọ́ sórí ti bàbá wa Adam àwọn méjèèjì sì fìdí rẹ̀ múlẹ̀ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni ìyún nìkan wá tó kọ́ bàbá wa Sheikh Adam wá dárúkọ àwọn baba ńlá Àfọ̀njá mẹ́tẹ̀ẹ̀ta pàápàá pé Ládérí o ń ló tẹ Ìlọrin Sheikh Adam ló dákọ rẹ̀ lẹ́yìn ìgbà náà èmi èkú gbà ìwé yìí ni àwa tá a wà lórí TikTok ní bínú kò ní gbé sí bó ṣe yẹ ká gbé síbẹ̀ táwa tá a wà lórí Facebook àríwò dáadáa Sa Amadu Bello ló kọ Sardana Sokoto ní ọdún 1962 ó pè ní My Life
ní ojú ewé kẹẹ̀ẹ́dógún lójú ewé kẹẹ̀ẹ́dógún ìwé yìí page 15 ni ló ti sọ ń bẹ̀ gbàgàdà mo ti ń post ẹ̀rí fún several times wípé Ìlọrin o ilẹ̀ Yorùbá ni o abẹ́ Aláàfin Ọ̀yọ́ ló wà èyí sì ń kúlẹ̀ Sir Ahmadu Bello ọmọ Danfodio ni sẹ́yìn ọmọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ ìwé ní my life ni Sàùdánà ló kọ́ o Sir Ahmadu Bello ní ọdún 1962 ṣáájú kí wọ́n tó pa nínú kú 1966 mo mọ̀yún náà wá mo wá sọ fún bẹ́rẹ̀ mi torí bàbá wa Mudiru Modikas bẹ́rẹ̀ mi ni wọ́n jẹ́ torí ìyá àwọn ọmọ Ìbàdàn ni màá ní bẹ́rẹ̀ mi ẹ jáde ẹ rẹ́ndà apology tàbí ṣé bàbá yín ń parọ́ ni àbí bàbá yín sòótọ́ lórí tíà tí wọ́n kọ àbẹ́yìn lẹ̀ rí tíà bàbá yín láti ọdún 2021 bẹ́rẹ̀ mi ò jáde láti rẹ́ndà apology pé ẹ má bínú o èyí táàrí àdúpẹ́ lọ́wọ́ ọmọ bàbá wa Sheikh Saban àwọn jáde wọ́n sì tún fi òdodo tírà bàbá wọn múlẹ̀ sáwọn nẹ́pà paná ní àkílódé iná lọ́nu wọ́n fi òdodo múlẹ̀ lórí tí bàbá wọn fẹsẹ̀ lé pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni tàbádẹ́ ń sọ̀rọ̀ nípa àwọn àfáà tó ní láárí nílẹ̀ Yorùbá bàbá Sheikh Adam ni tọ́lọ̀ ń fún ní mímọ̀ bàbá Sheikh Adam ni ọmọ Ìlọrin ni wọ́n àmọ́ Ọ̀yọ́ nípìnlẹ̀ wọn ò wá sọ pé àwọn jẹ́ mùsùlùmí ẹ̀kọ́ tèmi rí lára bàbá wa Sheikh Adam nìyẹn wọn ò sọ pé àwọn jẹ́ mùsùlùmí àwọn jẹ́ àáfàá kí wọ́n wá máa fi ọlá Ọ̀yọ́ ọlá ilẹ̀ Yorùbá gbólẹ̀ wọ́n ń gbé ògo ilẹ̀ Yorùbá ga ni wọ́n ń gbógo ilẹ̀ Yorùbá ga ni ṣùgbọ́n torí bá ń wá ìrànlọ́wọ́ Emir Ìlọrin ọmọ àáfàá wa bẹ̀rẹ̀ sí ní pa àlọ́ ló ń sọ ìtàn ọwọ́ aláwa tá à ń sọ ìtàn wa làwa ń pa àlọ́ àwa wá ń jáde à ń mú ẹ̀rí wá ọlọ́bẹ̀ mo sì sọ ńgbà náà mo ní pàápín mo ní bọ̀ bá dójú ẹni tí wọ́n lọ gbé jáde iná ni Alhaji L.A.K.G mọ̀ torí pé àwọn kọ ìwé Ìlọrin journey so far ìwé tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn professor of history wọ́n rọ́bìsì ẹ̀ pé nonsense ó tako àwọn ẹ̀rí tí ń bẹ ńlẹ̀ ó tako gẹ̀ẹ́sẹ̀tì Ìlọrin gan fúnra rẹ̀ àmọ́ ìjọ tí wọ́n lọ bá wọn ni mo ti fáwọn ní knockout ńgbà náà ìwé rẹfẹ Samuel Johnson tán mẹ́nu bà náà ó kẹ́ rélé inú ìwé rẹfẹ Samuel Johnson ẹ̀ wá rélé nítorí pé tọ́ba yá nìsín ẹ̀fẹ̀ lè sọ fún wa yìí pé Álímì gan lọ́tẹ̀ Ìlọrin oníjàlábí Àfọ̀njá sì ni àáfà Álímì ojálàbí oúnjálàbí Àfọ̀njá àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá téèyàn bá jẹ́ baálẹ̀ tó bá jẹ́ ọba wọ́n máa ń ní olúawo wọ́n máa ń láwọn ẹ̀gbẹ̀jì tẹ́ máa bá wọn sóògùn nígbà tí Islam náà wá dé wọ́n bẹ̀rẹ̀ sí ní gba àwọn àáfàá ẹ máa bá wa ṣe tírà ẹ máa bá wa bẹ lọ́hùn ẹ máa bá wa ṣe sàárà torí sàárà náà wọ́n gbà gẹ́gẹ́ bí ètùtù nílẹ̀ Yorùbá sàárà wọ́n gbà gẹ́gẹ́ bí ètùtù nílẹ̀ Yorùbá pé ó yẹ ẹja pa ẹran ṣùgbọ́n ìyàtọ̀ ní pé àwọn làwọn jẹ ẹran wọ́n gbà àwọn àáfàá náà mọ́ra so tí àwọn ọlọ́lá tí àwọn èèyàn irú ẹ̀ ló jẹ́ pé àwọn àáfàá ńláńlá tó wọ Ìbàdàn Ìbà Olúyọ̀lé gbà nínú àwọn tó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wọlé tí àwọn ọlọ́lá bá ti wá rí àáfàá wọ́n wàá pè wọ́n ó jókòó tí wọ́n mọ̀ bá wọn ṣiṣẹ́ jálàbí tí Álímì ṣe dọ́dọ̀ Àfọ̀njá nìyẹn oníjálàbí rẹ̀ ní ṣẹ́ra kí sí pé yẹn fi bà yẹn jẹ́ olóòótọ́ àáfàá ni ṣùgbọ́n jálàbí Àfọ̀njá ni kéde ẹ̀sẹ̀ Àfọ̀njá nìkan ló ṣe jálàbí fún ó ṣe jálàbí fún Àkànní Alébíoṣù tó yèjò Ògbómọ̀ṣọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ògbómọ̀ṣọ́ ó ṣe jálàbí fún náà bòtẹ́wàá máa dọwọ́ bo ìtàn bá a ṣe sọ ní ìsinú ó ti mọ bí àwọn kan o ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tó wọlé ńgbà náà kí ni wọ́n bá wọlé Yorùbá ìsìláàmù fọ́jú wọlé Yorùbá ìsìláàmù rákòrò wọlé Yorùbá wọ́n fa ìsìláàmù ní tẹ̀ǹtẹ́wọ̀lúmi wọ́n pàn mí ìwọlé
lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú mi ìyẹn ni àmọ́ ká sóòótọ́ ká wá gbé bẹ́ẹ̀ wọ́n wá fà á àjọ lọ lẹ́yìn ọ̀rẹ́yìn àwa wá gbogbo gẹ̀ẹ́sẹ̀tì kiri àárí bàbá wa nídìí àpẹ ìyìn táwọn rí kẹ́yìn British Library ilà àwọn ti ṣe photocopy rẹ̀ ní nǹkan bí ọdún 15 sẹ́yìn àwa débẹ̀ àárí alọ káàkiri àárí àbá tó kankùn bá a ṣe mọ̀ ẹ́ kankùn wọ́n bá tó sí fún wa èyí tó wá jẹ́ olójúlówó gangan tí wọ́n fi ṣiṣẹ́ ìwádìí gbogbo táwọn àgbààgbà lọ rí ń sọ ọ wà lọ́wọ́ wa sẹ́mi pé tọ́wọ́ ọmọdé bá ti bẹ ìkú dà yóò bẹ ìkú tó pa bá bẹ̀ èmi bá ní tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ àní ẹ challenge mi ẹ jájọ gba ọ́ọ̀lù ẹ tiẹ̀ kan sọ pé ẹ fẹ́ sọ̀tàn lọ́rin o mo fún yín láàyè ẹ̀yin 10 ẹ parapọ̀ èmi nìkan ẹ parapọ̀ ẹ̀yin 10 ẹ parapọ̀ á sì jọ fún yín láàyè àwa làwọn ò tún ṣènáwó ọ́ọ̀lù kò síbi tẹ́ ẹ fẹ́ kódà bẹ́ẹ̀ ìgbà kan wọ́n máa sọ pé kìíní kan tẹ́ ẹ bá fẹ́ ká gbé wá dìbéètì wá sí Ìlọrin ẹja gba ọ́ọ̀lù nílọrin máa wá ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn oníbodè ilẹ̀ Yorùbá tájà bá ń sinmi yóò mú jù náà bó bá ṣe pé Ìlọrin lẹ bá fẹ́ ká gbé challenge yẹn wá dìbéètì yẹn wá nílẹ̀ Yorùbá yìí Ìlọrin ilẹ̀ Yorùbá ní iṣẹ́ Ìlọrin náà bà mí lẹ́rù àti wọ̀ lánàá lèyún kéésẹ lónìí ìjọ náà lẹ́ẹ̀mọ̀ pé Ọlọ́run fẹ́ nìkan jẹ́ nìkan lọ nígbà táyìn náà bá rí full security mo wá sọ fún wọn nígbà náà yìí pé ẹ jáde ẹ tiẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ tẹ́ ń sọjọ́rọ̀ sọ lábẹ́lé tẹ́ ń sọ̀rọ̀ bí ọ̀sẹ̀yìn àní ẹ wá bú bí kìnìún kárí ẹ jáde ẹ já àgbà ọ̀ọ̀lù ẹ wá prove ẹ hádẹ̀ pé àwọn professor of history káàkiri gbogbo yunifásitì hádẹ̀ pé àwọn oníwèé ìròyìn hádẹ̀ pé àwọn tí wọ́n mọ bá wa wò kálukú ọmọ mú fáàtì ẹ̀ wá hádẹ̀ wá sọ̀rọ̀ gbogbo ibi tẹ́ ẹ̀ dé rí lèmi ó gbé yín dé nínú ìtàn gbogbo ibi tẹ́ ẹ̀ dé rí ní gbẹ̀yìn dé àwọn tó ti lọ́ọ̀fù program tá à ń ṣe lórí TikTok 10,000 kan mo ti rí ni mo sáà rí bẹ́wọ̀n yẹn ṣe ń tẹ lọ́ọ̀fù ó ti wọ 10,200 lórí TikTok ẹ bá wa share ẹ̀ lẹ́yìn tẹ wà lórí Facebook ẹ máa comment ẹ máa tẹ like ẹ máa tẹ love lórí Facebook náà wọn ò wá jáde kò sẹ́ńtọ́ jáde nígbà ọ̀ya wọ́n tiẹ̀ tó tírẹ́tì wá gbà kan àwọn bọ̀ wá gbé Lájí Àbáàsì o àwọn bọ̀ wá gbé lábẹ́lẹ̀ ẹ máa bọ̀ èmi sọ fún ọmọ ní àápàyín dàálẹ̀ bí ẹran Ìbàdàn ni ẹ̀ ń bọ̀ wá gbé olóyè Olúbàdàn láti Ìlọrin ẹ máa bọ̀ wá abẹ́ rò pé èmi ò joyè lábẹ́ baálẹ̀ lábẹ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn mo ti joyè nínú àwọn ọba tí wọ́n dẹ̀ ń rẹ́spẹ̀tì ní Nàìjíríà àti lágbàáyé Olúbàdàn jẹ́ kan bẹ̀ ìyìn wá látòkò wọn ò sì mú mi wá látàbúlé ọmọ ìgboro Ìbàdàn ni mí nígbà tá a fẹ́ ṣe ètò tí a ṣe lọ ní May 25 lóṣù tó lọ èmi wá ní mo fẹ́ gba àwọn OPC vigilante Àgbẹ̀kọ̀yà mo kàn ní tí kọ̀ọ̀kan wọlé ni ààrẹ wọn lè fẹ́ gbàgbà mọ̀yì ara yín tẹ́ ẹ bá nídìí ọlọ́pàá á kọ́ ọlọ́pàá wá fún yín tẹ́ ẹ bá dẹ̀ nídìí àmọ̀tẹ́kùn á kà àmọ̀tẹ́kùn wá àwọn tó wá wọn kú rí àwọn àmọ̀tẹ́kùn kó ọkọ̀ wá pẹ̀lú ìbọn ni mo wá wọlé ń jọ yẹn nígbà mo parí mi wá bọ́ lójú mi. ìtàn ó yàtọ̀ sí pé kákan máa sọ rẹ́dẹ̀rẹ́dẹ́ àbí ká má lẹ́rìí èmi ò mọ kí sílàákàyè lásọpọ̀ lọ ọlẹ̀ ni àbí ẹ̀tanú àbí àìfẹ́ gba òdodo lórí tí bàbá wa Sheikh Adamu ti kọ́ tí bàbá Sheikh Mustapha Sugululu kọ́ lórí Ìlọrin ká tó wá sọ àwọn professor of history rẹpẹtẹ including my great professor of history Professor Tóyìn Fálọlá J.A. Àtàndá àwọn professor bàbá Ògúntúnmí sí wọ́n lọ Ògúnmọ́lá Bánjí Akíntóyè
Ògúndìran ìwé míì tún ní Ògúndìran ara àwọn great professor of history wa ni the Yorùbá a new history tọ́pọ̀lọpọ̀ àwọn ṣé jẹnẹrétọ̀ wọn tàn ní àbí tọ́pọ̀lọpọ̀ àwọn professor wa tí wọ́n ti ṣiṣẹ́ ìwádìí lé lórí nípa ìtàn wa ṣùgbọ́n àwọn èèyàn yìí wọn ò ní lè rí nǹkan kan fẹsẹ̀ lé ju irọ́ lọ wọ́n ṣàfẹ́ yí tàn lọrin ẹ ti lè yí lánàá ẹ lè rí yí lónìí àná náà tẹ̀sí lè yí ẹ rí yí àkọ́kọ́ mo fi dúpẹ́ lọ́wọ́ Sheikh Saban lórí lẹ́kṣọ̀ tí wọ́n ṣe táwọn náà sì fi ẹ̀rí rẹ̀ múlẹ̀ pẹ̀lú tí bàbá wa Sheikh Adam yóò tún wù mí bàbá wa Sheikh Saban àwọn tí bàbá wa tí wọ́n ti sọ̀tàn lọ́rin àti bí wọ́n ṣe tẹ̀ lọ́rin yóò tún wù mí kẹ́ bá wa tú fáwọn èèyàn torí gbà bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ó yá àwọn èèyàn náà àwọn èèyàn mọ̀ pé ọ̀rọ̀ èmi àti Sheikh Habib ọ̀rọ̀ ọ̀tàn lájọ ń fà bẹ́ẹ̀rẹ̀ mi ni wọ́n ọ̀rọ̀ ọ̀tàn lájọ ń fà bẹ́ẹ̀rẹ̀ mi ni Sheikh Habib tó rẹ̀ pé Ìbàdàn ni mọ́dà wọn Olúyọ̀lé ni wọ́n ti bí mi agbájé lọ ládẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́gbò ọmọ wa ni Sheikh Habib Ìbàdàn ni mọ́dà wọn wọn ò sì bí wọn sí Ìlọrin ọ̀rọ̀ ọbẹ̀ nu wọn ò bí wọn lọrin bàbá wa Sheikh Adam kò fẹ́ Fúlàní kan báyìí níyàwó Sheikh Adam Fúlàní ẹyọ kan báyìí kò fẹ́ níyàwó kìí ṣe ọ̀rọ̀ tẹ́lẹ̀mí ẹgbẹ́ nìkan gbé ẹ̀yìn ta ìsìndọ́kàn ní pẹ̀lú tẹ́yìn ẹ̀yìn alálàfà bá ń bára yín fà ẹni tí bá ń sọ̀tàn tí ò yẹ kó sọ ni ẹ sọ fún kó yé pa àlọ́. Now aláàjì mi ẹlẹ́kejì mọ̀ àwọn wọn mú nasa ó tó gẹ́ wá nígbà tí wọ́n fẹ́ lé àwọn fẹ́ gbàjọba lọ́wọ́ Bùkọ́lá Sàràkí ní Kwara ó tó gẹ́ àwọn wọn mú wá aláàjì mi ẹlẹ́kejì mọ̀ mí náà wá sọ fún yín pé ó tó gẹ́ lórí àlọ́ tẹ́ ń pa bàbá lè jẹ́ fún mi mo sì respect wọn púpọ̀ torí lára àwọn tó nífẹ̀ẹ́ mi ni nígbà mo ṣe program ní Ìlọrin àwọn mọ̀ mí tá a sì jọ mọ́ra mo rò pé yóò tó bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta tá a jọ jókòó pọ̀ sọ̀rọ̀ bàbá náà dá àwọn dẹ̀ kọ́mọdé mọ́ra ṣùgbọ́n lórí ìtàn tẹ́ ń sọ kò wọlé pé àwọn ìbàrùbá lọ́kọ́kọ́ dé Àfọ̀njá wá dé ṣé Àfọ̀njá ó jábọ́ láti sánmọ̀ àní gbogbo yín ìbéèrè tèmi bí yín ni pé ta ló bí Àfọ̀njá níbo ni ìlú ta ló bí Àfọ̀njá níbo la sì sí àwa ń dá akọ bàbá Àfọ̀njá mẹ́rin ìjọ tẹ ẹ bá múlú bí mi ń dá akọ bàbá Àfọ̀njá mẹ́wàá débi tó parí sí ṣe mọ̀ pé ọmọ ọlá la pè lọ́yọ̀ọ́ so a pèèyàn lọ́mọ ọlá lọ́yọ̀ọ́ kò ní nítàn ràn àìrọ̀ nígbà táyì ṣe Fúlàní ni ò nítàn Fúlàní ni ò nítàn ẹ bá sì ní Fúlàní nítàn ẹ tún jáde wá ẹ gba àgbo ọ̀rọ̀ ìrọ̀ yíyó ṣe mọ̀ pé tágbo bá pọ̀ jù ọtí máa ń pààyàn tẹ́ bá àbọ̀rọ̀ tí bàtà wà kékeré tẹ́ bá rọ ọ̀yẹ̀ báyìí èèyàn wà máa mí èèyàn wà jókòó inú ti wá ṣe rí ndí ìrọ̀ yín tó ṣe pé ẹ̀ nílé dìde lójú kan ìrọ̀ yín nítàn yòó tẹ́ bá dìde bẹ́ẹ̀ sẹ́yìn ọmọ akọ́lẹ̀ ni ẹ jáde wá sọ pé Fúlàní níran ó sì nítàn gidi ní Nàìjíríà àti láfíríkà lápapọ̀ Fúlàní ọmọ ọjọ́ wù abẹ́rù pé tí wọ́n sọ pé èèyàn nítàn ẹran abẹ́rù bá ń sọ̀rọ̀ 100 ọdún 5 ni àbẹ̀rù bá ń sọ̀rọ̀ ẹgbẹ̀rún ọdún kan àwọn ò mú yín lọ sínú ìtàn ẹgbẹ̀rún ọdún 3 wọ ẹgbẹ̀rún ọdún 5 wọ ẹ̀yin lẹ̀ nítàn. àwọn bàrùbá yín ọdún 15th century ìparí 15th century ìlà àwọn òbàrùbá yín bẹ̀rẹ̀ ẹ má sì mí gbọ́ ìparí 15th century ìlà àwọn òbàrùbá yín bẹ̀rẹ̀ ṣe ń gbọ́ ṣé ìgbà wọn tẹ Ṣakí
ìgbà ni wọ́n tẹ jẹ́bà tá à ń pè ní Ifẹ̀ Òyí tẹ́lẹ̀, ìgbà làwọn Olówu lo sáà, ìgbà ńlá Láàfin lo sáà, tí ìbàrùbọ̀ fi wá ní Ìlọrin. Gbogbo àwọn aládìíkún ṣégbà ni wọ́n lo sáà. (1480) ìní ìtàn tó yanjú àkọọ́lẹ̀ wà lórí àwọn ìbàrùbá. Ṣé 1480 ìlà Aláàfin Ọ̀rànmíyàn jẹ, ìní Àjàká jẹ, ìní Ṣàngó jẹ? Lẹ́yìn ìgbà tọ́gọ́rùn ọdún mẹ́ta mẹ́rin ti lọ lórí wọn. Alájẹ Ẹlẹ́kejì mọ̀ ẹ́, tí èèyàn bá ṣèwádìí kan lánàá, èèyàn á tún máa wá míì kún. Ìlọ́fà tó pé gbogbo ìgbà ìwádìí ni òjé ń sùn. Mo ní ẹ̀gbọ́n tí mo tẹ̀lé ìgbà tèmi ti ń ní ewu lórí, mo sì ní àwọn ẹ̀gbọ́n bíi 3 4 níwájú tí wọn è léwu lórí. Kí ló fà á? Iṣẹ́ ìrònú, ìwé kíkà, ìtọpinpin. Ẹ wo Wọlé Ṣóyínká, kí ló sọ di bàbá eléwu? Kí lọ́jọ́ orí Wọlé Ṣóyínká tí bàbá fi kọ́kọ́ ti ní ewu? Ìrònú. Bẹ́ẹ̀ bá ti jẹ́ olùwádìí onírònú púpọ̀, bẹ́ẹ̀ léwu ọmọ jáde, torí pé ibi tó ń lò lákàyọ fresh tó gbé wọn bá ṣe gbogbo rẹ̀ yóò máa dẹ́ni yọkàn máa gbáyùn bí ìranú ṣúgà ni. Àwọn ìbàrùbá ìtàn wá pé méjì lórí wọn. Ìbàrùbá ò jẹ́ kinní kan bí àwọn Ìjẹ̀ṣà ṣe wà, tá a láwọn Ẹ̀gbẹ́, tá a ní àwọn Àkókó, tá a ní wọn àwọn ẹ̀yà Yorùbá títí lọ wọ Kogi, lọ wọ Bìíní. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ìbàrùbá náà ṣe rí nílẹ̀ Yorùbá. Àwọn Ṣakí ń bẹ ńbẹ̀, Àṣàbàrí ń bẹ nínú wọn. Ṣùgbọ́n ìtàn ti dàrú, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti yí padà. Àkànmọ́ rílu mi ni àní mo pé ẹ̀yà kan ní orílẹ̀ kan ní. Irú ẹ̀ làwọn Mọ̀bà ní Èkìtì. Àwọn Mọ̀bà 8 lọ́nà 12 la pín wọn sí. Ṣùgbọ́n 16 ni wọ́n ní tààràtààrà. Apá kan wọ́n bá Èkìtì lọ, apá kan wọ́n bá ìpínlẹ̀ Kwara lọ. Bí ìtàn ṣe ń rí nù, báwọn Mọ̀bá ṣe rí. Bẹ́ẹ̀ láláwọn Ẹ̀gbá, aláwọn Ẹ̀gbádò. Àwọn Ẹ̀gbádò làwọn ni wọ́n ń pe ra wọn ní Yewa lónìí. Kò sí tí ń jẹ́ Yewa ń jọ̀hún o. Ẹ̀gbádò lẹ̀gbádò ń jẹ́. Òǹkàlùkù wa mọ ìlú rẹ̀. Ẹ̀gbá tó wà ní odò la fi dá wọn mọ̀ yàtọ̀ sí àwọn Ẹ̀gbá. Àwọn tá à ń pè ní Ẹ̀gbá náà, Ẹ̀gbá lónìí, ṣẹ́gbá ni wọ́n ń jẹ́ nípìnlẹ̀. Ẹ̀gbá làwọn náà ń jẹ́ nípìnlẹ̀. Tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́ ẹ béèrè ìtàn, ṣẹ́gbá ni wọ́n ń jẹ́ nípìnlẹ̀. Ọdún wo la tó ẹsẹ̀ bẹ̀ sí ní pè wọ́n lẹ́gbàá? Àwọn Ẹ̀gbádò ọdún wo la bẹ̀ sí ní pè wọ́n lẹ́gbàádò? Àwọn Ẹ̀gbádò náà là ń pè ní Ẹ̀gbálúwẹ̀. Látà bá wá gbé wọn kúrò ńbẹ̀ ló di Yewa lónìí. Ṣùgbọ́n nínú ti Nàìjíríà, Ẹ̀gbádò lẹ̀gbádò ń jẹ́. Àwọn náà sì lọ kírètì Yewa torí pé kí àwọn Ẹ̀gbá ọmọ bá fi tí wọ́n sa àpínlé, torí ẹsẹ̀ bẹ́gbà àtẹ̀gbádò kankan náà ní ọ̀dà. Ẹja mọ̀ wulẹ̀ lo Ẹ̀gbálúwẹ̀, ẹ mẹ́jà lo Ẹ̀gbádò, ẹja mọ̀ lo Yewa. Kò sí tó burú ń bẹ̀ o. Ẹgbọ́n sì sí mi gbọ́ o. Kò sí tó burú, ẹ̀yà kan lè yí ọkọ̀ wọn padà tó wà láti máa jẹ́ nì. Kò sí tó burú ń bẹ̀. Torí wọn ò fi Ẹ̀gbádò náà bẹ̀rẹ̀ láti ilẹ̀. Àwọn tí wọ́n rí wọn bí tí wọ́n wà ni wọ́n sọ wọ́n di Ẹ̀gbádò. Báà la sì ti nílẹ̀ tá a lọ ní Wọ́kétu tó ń bẹ ní Benin Republic lónìí. Gbogbo àjàṣe pọ̀sínófò ilẹ̀ Yorùbá ni. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ, ó di wàhálà láàrin àwọn British àti France.
British fẹ́ gba Porto-Novo mọ́kẹ́tù padà. Àwọn France náà sì ń wò yípa ẹ ti mú Lagos Island ẹ tó wá mélèé ọ̀nà bòmí lèyìn. Bẹ́ẹ̀ la ṣe nílẹ̀ lọ́wọ́ Togo tí wọ́n sì gbàpọ̀ ọmọ aládé làwọn ó ṣe Ṣàngó náà wọ́n sì ń lò. Ẹ wo gbogbo bá a sọ bó ṣe jìnnà tó o tí Alhaji Ẹlẹ́kejì mà wá ń dákọ̀ Bàrùbá alábọ́dé ń bí. Àwọn Bàrùbá náà sì ti pín sí méjì, apá kan bá Nàìjíríà lọ, apá kan bá Benin Republic lọ. Ẹ rí i pé Benin Republic ò tóbi. Ìbàrùbá ti wà lábẹ́ Aláàfin Ọ̀yọ́ rí. Àwọn àtọ̀yọ́ náà sì ti jọ jagun torí wọn a máa jagun àbọ̀dè fúnlẹ̀ Yorùbá. Ìpín àti ìgbà àlejò àti àwọn tó ya kúrò lára ilẹ̀ Yorùbá Ọ̀yọ́, àwọn wọn lọ fọ́ọ̀mù tá à ń pè ní Ìbàrùbá. Bí ó ṣe jẹ́ pé tá à ń pè ní Yorùbá Ọ̀yọ́, àwọn tó pilẹ̀ rẹ̀ ẹ wà dọ́dọ̀ Oníkòyí, Olúòjé, Olúgbọ́n, Àrẹ̀sà ẹ wà ń bẹ̀. Ẹ wà débẹ̀ ní tó pilẹ̀ rẹ̀. A máa ṣẹlẹ̀ ń jọun, àwọn èèyàn akóra wọn jọ, àwọn ìlú ńláńlá orílẹ̀ ńláńlá wọn akóra wọn jọ. Wọn á wòye pé agbára àwọn ò fẹ́ gbé kinní o, confederation ó yẹ jẹ́ apara wa pọ̀ káàdì NATO láti máa dáàbò bo ara wa. Ẹja yẹn ẹnìkan o tí ọmọ ẹjọ́ lórí irú àmọ́ ṣẹlẹ̀. Wọ́n á sì máa sábà sí nígbà wọ́n bá fẹ́ da ọlá empire míì lulẹ̀ àbí kingdom míì lulẹ̀, wọ́n á máa ṣe bí tí kingdom ṣe ń jáde nu táwọn kingdom ń jáde nu. Irú ẹ̀ làwọn Bàrùbá. Ṣùgbọ́n tẹ́ bá wà lọ́wọ́ inú ìtàn Bàrùbá èyí tí wọ́n ń gbé ta, wọ́n máa lọ ìtàn àwọn Bàrùbá mọ́ àwọn Lárúbáwá. Ṣé DNA wọ́n sọ pé Lárúbáwá ni wọ́n? They play. Níbo ló wà? Ṣùgbọ́n tó burú fáwa ni wípé àti ìláwọn ìjọba tó lè mójútó iṣẹ́ ìtọpinpin àti ìtàn. Àwọn pòfẹ́sọ̀ wa tí wọ́n ti lọ́lá, including Professor Tóyìn Fálọlá, àwọn irinṣẹ́ ń bẹ tí wọ́n bá gbé lẹ̀ téèyàn fi ń trace DNA ìran. Ìlú wà lára àwọn nǹkan, kódà mo ti contact àwọn ọ̀rẹ́ mi ní London pé wọ́n bá mi ṣiṣẹ́ lórí ẹ̀. Irinṣẹ́ ń téèyàn tiẹ̀ fi máa ń ṣe DNA ìran tó ṣe pé yóò jọ ọmọ ìran bíi tí ìran rẹ̀ sì wá. Á ní ó kún nǹkan tá a fẹ́ ṣe ní fúntàn Yorùbá, ìṣe pé káàkiri máa sọ̀tàn gbúndúkú. Á ní irinṣẹ́ ń tó ṣe pé àwọn ó wà ń lo òyìnbó, wọ́n ń ṣe fún gbogbo àwọn black tí ń bẹ l'Amẹ́ríkà. Tí wọ́n bá ti lọ Nàìjíríà ní DNA rẹ̀ mú apá àbí báyìí ló pọ̀ jù sí, ó tún mú ti Cameroon, ó tún mú ti kan, gbogbo ẹ̀ náà níbẹ̀. Ǹjẹ́ DNA ní sọ fún wọn àwọn Bàrùbá yìí pé Saudi ni wọ́n ti wá? Àmọ́ nítorí pé àwọn àáfàá wọ́n ń lọ ìbàsábà àwọn àáfàá láti ibìkan débìkan, wọ́n ń wọnú àwọn ẹ̀yà ilẹ̀ wá fi wá wẹ́ ṣé wọn ò tí ì sọtán nípa ilẹ̀ Yorùbá náà. Ìbẹ̀ ní Mẹ́kà l'Odùduwà ti wá ni kí n tó jáde pé Odùduwà yín ò wá láti Mẹ́kà. Tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀tàn Lámúrúdù, ó tiẹ̀ tó bàbá mi Olúwo. Bàbá mi Olúwo ní pé Ọlámúrúdúdú ìní ń jẹ́ Lámúrúdù. Kí wàá ní tó Odùduwà? Bàbá mi Olúwo tún ní Odùduwà inú Odùduwà mo ní bàbá àlọ́ lè yóò sà. Kábíyèsí o, àlọ́ lẹ̀ ń pa. Ṣé túmọ̀ àwọn òyìnbó wá wọ́n wá ṣe origin DNA. Result tí wọ́n gbé jáde méjì ni. Wọ́n pè kan ní ghost DNA, wọ́n pè kan ní unknown DNA. Ẹ lọ Google ẹ̀. I always talk with facts. Àti unknown DNA àti ghost DNA tí wọ́n ṣe méjèèjì ń sọ fún wa wípé DNA wa ti pẹ́. Ẹ má bínú, ẹ lórí ètò la mọ̀ wá o, ẹ lè pè wá padà.
àwọn ti UK ni wọ́n ń pè wá méjèèjì ń sọ fún wa wípé DNA yín ó ti pẹ́ nínú ìran tá a wá ìran sí lọ́dọ̀ ìran Yorùbá kìí ṣe ìran tí kí ni o tá a fi tì síbì kan mo sì sọ fún wa nípa ihò eléérú ní ìpínlẹ̀ Ondo torí ó dùn mí náà jọ tí bẹ̀rẹ̀ mi tí wọ́n ń sọ̀rọ̀ ní mọ́ríkàsì ńgbà náà tẹ́ ní wọ́n lágbárí òkú kan ní Tanzania sí Nàìjíríà wọ́n ti rí abálájọ àṣé bẹ̀rẹ̀ mi ò tó ṣèwádìí so ẹ wàá mọ̀ pé wọ́n gbé agbárí òkú jáde ní ihò eléérú ní ìpínlẹ̀ Ondo Ìsáhùn ní ihò eléérú ní nǹkan bí ọdún 1964 tí wọ́n dẹ̀ ṣe ìwádìí lé lórí tí wọ́n já mọ̀ yìí pé agbárí òkú yìí o Kàbọ̀ rédíò tí wọ́n ṣe yìí pé agbárí òkú yìí o ó ti lé ẹni tó bù kéré jù ló bu ẹgbẹ̀rún ọdún 13,000 years ẹlòmíì bu 140,000 years. ẹ rí gbogbo èyí o. lẹ́yìn ìgbà náà àwọn onímọ̀ ìwé kan bẹ lọ́wọ́ mi lórí Ìlọrin àwa tá a bá tó fẹ́ gbà ẹ kàn sí mi lórí WhatsApp èyí tó fún wa àmọ́ ti gẹ̀ẹ́sẹ̀tì kò ríta àmọ́ ń fún wa ní tí ó ríta ti gẹ̀ẹ́sẹ̀tì mo sì ti fún ọ̀pọ̀lọpọ̀ wa ní péjì láti ọ̀dà gẹ̀ẹ́sẹ̀tì náà mo ti fún wa lé bá a ṣe rí ọ̀dà torí ìtawà náà kọ́kọ́ ọ̀dà tó bá ọ̀dà rẹ̀ àti ìrìgbà àmọ́ àti wá ní ìtọ́jẹ́ ojúlówó lọ́wọ́ tó kún kẹ́kẹ́ tí wọn ò yọ kúrò tí ò sì lè parẹ́ àwọn tá a bá fẹ́ gba ìwé tá a fẹ́ fún wa nípa lọ́rin ẹ kàn sí mi lórí WhatsApp lórí +234 8023687432. nígbà táwọn oníwádìí wá lọ ṣèwádìí ní òkè ṣúnà àwọn tí wọ́n máa ń wú nǹkan tí ń bẹ́nu lẹ̀ àwọn nǹkan tí wọ́n ti lò wọ́n wá gbé jáde kèépú tí ì pẹ́ ẹ lọ sí yunifásitì Ìlọrin wọ́n ní kọ́pì ẹ̀ lọ́wọ́ wọ́n ní àwọn ò rí tírésìsì bárúbá yín o àwọn ò rí tírésìsì bárúbá nínú àwọn nǹkan táwọn ti wá rí ní agbègbè ibẹ̀ àwọn wá rí pé àwọn nǹkan yìí ó ti lé ní ẹgbẹ̀rún ọdún kan ẹ máa dé o. ọ̀rọ̀ bárúbá àti àfọ̀njá tẹ́ ń gbéṣẹ́ ẹgbẹ́ ara wọn àti ìrì ẹgbẹ̀rún ọdún mẹ́ta àti ìrọ̀gọ́rùn ọdún mẹ́ta 300 years kì í lọ lórí ẹ̀. gbogbo wíwáyé àfọ̀njá fífayé ẹlẹ́ àfọ̀njá àti ìrì 300 years kọ́ lọ lórí ẹ̀ ní tààràtààrà. ẹ̀tẹ̀ ìjábá YouTube mọ́ ká ní 350 years ó lé lé ọdún ẹgbẹ̀rún lọ́nà ọdún ọdún. ṣùgbọ́n wọ́n ní táwọn ń rí o láwọn ibi táwọn lọ wú lókè ìṣúná ẹgbẹ̀rún ọdún kan ti lọ lórí ẹ̀ ẹgbẹ̀rún ọdún kan tó wá lọ lórí ẹ̀ níbo lẹ wá tírèsì ẹ̀ sí àjẹpá àwọn lárúbáwá ti ń wá sí ilẹ̀ yìí ti pẹ́ ní wọn ní lárúbáwá wo lárúbáwá mọ̀kọ́ Ilé Ifẹ̀ mọ́ ní Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀ àní gbogbo tá a rí Ilé Ifẹ̀ la rí àwọn nǹkan ọ́ríjì Ilé Ifẹ̀ ni làwọn bá ń bẹ̀. Aláàjì ẹlẹ́ẹ̀kejì mọ́ náà dẹ̀ nílé lọ́wọ́ àbí wọn ò ní lọ́wọ́ tẹ́sí tó ń pààlọ́ ùbàrùbá èyí tí àwọn èèyàn onímọ̀ ìgbà tí wọ́n fún wa ní international award International Chartered Learning Society tí wọ́n fún mi ní global award wọ́n mọ̀ pé fáàtì ni kìí kẹsẹ̀ pé ká máa sọ̀rọ̀ kọ́rọ̀ rẹ̀ ọmọ tako làákàyè kọ́ ọ máa sọ̀rọ̀ kọ́ ọmọ lẹ́rìí ọ gbọ́dọ̀ máa wo bó láyé ń lọ níbo lẹ́rìí wà. ṣùgbọ́n sọ̀rọ̀ pé èèyàn máa ń gba àwọ́ọ̀dù alábọ́dé àwọ́ọ̀dù wípé afẹ́fún yín láwọ́ọ̀dù èlò lẹ́ẹ̀fún wa ní ìgbà àwọ́ọ̀dù rẹ̀ rí ìsìn ní ìgbà tí ń fi jáde láyé ìfowó ẹ̀fẹ́ fún mi láwọ́ọ̀dù tẹ́ award with price ló kù gan tí ń tún máa gbà bẹ́ẹ̀ bá fẹ́ fún mi láwọ́ọ̀dù bẹ́ẹ̀ bá fi owó kún ìtún ní ìgbà award with price ni torí pé ṣé ọpọlọ ni mi ò fowó ra àwọ́ọ̀dù rí
lọ́wọ́ ń jẹ́ ṣe ti TikTok èmi ò dẹ̀ mọ̀ bí wọ́n ṣe máa ń start ti TikTok kí ìpadà ó ti bẹ̀rẹ̀ bí ṣe máa ń ṣe tí ó lóhun tí ó ní pé òun fẹ́ ká tó ló wọlé padà ẹ̀yin ọmọ TikTok lẹ́mọ̀ àti àmọ́wọ́ ẹ̀ tó bá ti lo wákàtí kan ní máa ń ṣe báwọn. gbogbo ìwádìí táwọn onímọ̀ ṣe ní Ìlọrin wọ́n ń jó yé wa pé Ìlọrin o gbogbo agbègbè wọn ilẹ̀ Yorùbá ni ẹ sì lọ wo gbogbo ìlú tó yí Ìlọrin po ibi tí post office Ìlọrin wà àwọn ìgbómìnà wọn nílẹ̀ débẹ̀ Ìlọrin ò tóbi ó dàbí ìgbà tá a lọ sí yídì tó kálukú lọ wà níwọ̀n ò ní jókòó jẹ́ ìkan lára àwọn ọmọ Ìlọrin bá gbé kámẹ́rà ọba ń fídíò yídì Ìlọrin àwọn ará Ìbàdàn wọn rò páràfá ni ará Òṣogbo wọn rò pé kinní kan ni ará Èkó gbogbo èrò tá a ní ní yídì Ìlọrin kò tó èrò yídì local government ẹyọ kan lẹ́kọ̀ọ́ mélòó population yín mo rò pé wọn ò fi fídíò yídì Ìbàdàn hàn wọn ò wò tó Ṣógbó ṣùgbọ́n tọmọdé ọba dóko bá bẹ ẹnìkan rí yóò ní kò sóko tó tóko bá bò ó gbogbo èrò yídì tẹ́ ẹ lọ yídì nílọrin àní kò tó ti local government ẹyọ kan péré ní Lagos State. I'm telling you the truth. Mélòó gbogbo population Ìlọrin mélòó àti mùsùlùmí o àti kírísítẹ́nì àtẹlẹ́sìn ìbílẹ̀ Ìlọrin mélòó gbogbo population Ìlọrin ṣé Ìlọrin bẹnu 1 to 10 ìlú tó ní population jù Nàìjíríà. So torí èsì ọ̀rọ̀ tiẹ̀ inú nǹkan ibẹ̀ kọ́ mo fẹ́ lò. Ìtàn Ìlọrin kò ṣeé yí. Ìtàn Ìlọrin kò ṣeé yí. Ìbàrùbá kankan kọ́kọ́ dé sí Ìlọrin. Níjọ́ tí Ládẹrin ń bọ̀ Ṣàó ń bẹ́ńbẹ̀ Ṣàó ọ̀parẹ́ kò sì ní parẹ́ dọ̀la bárẹ́kẹ́ ológun Sóóbí ìlọ́lá wọn Sóóbí gan tẹ́lẹ̀ níjọ́ odidi ìlú ni odidi ìlú ìṣẹ̀ǹbáyé kan ní Sóóbí gbogbo agbègbè odidi ìlú níjọ́ tọ́ra àwọn ìlú ìletò táwọn ọdẹ máa ń ní wọ́n á máa ní ilébà ọdẹ ẹ̀já tó sọ fún wọn àwọn ará Ìlọrin tó lè rò pé òòṣà kan tó ní jẹ́ ilébà ní ibi tí àwọn ọdẹ máa ń kọ́ tí wọ́n ó ti sinmi tí wọ́n ó ti kun ẹran a máa ń ní abà wà abà lè mọ̀ pé abà la máa ń pè ní village àní tá à ń pè ní ìletò tí abà bá ti ń pọ̀ ní máa ń di ìletò pé àti wá ń to ilé ní ìletò tí ìletò bá tóbi a máa di ìlú ṣùgbọ́n ìlú mi a sì máa bẹ̀rẹ̀ láti bí ilébà àwọn ọdẹ ilébà níbi táwọn ọdẹ máa ń kọ́ ẹyọkan náà wọ́n kọ́ra kọ́ ibẹ̀ wọ́n ṣe bí àti bàbà tó bá ti wá ní pọ́ngbàyè ni wọ́n sọ di àbà tó kálukú bóyá lábà méjì ni o mẹ́ta ni o pé èmi náà lábà tèmi àbà tèmi èmi náà ní tèmi ẹ má tún rò pé ó sàkání tó ń jẹ́ ilébà o. Ṣàó ni Ládẹrin gbà wá sí Ìlọrin ibẹ̀ ló dé sí ẹ lọ sí Ṣàó kò rújú ọ̀dà Ìbàrùbá ọ̀tẹ̀ Ṣàó mọ́ Ìlọrin ni Ìbàrùbá tẹ̀ gbogbo òlú tó wá yí Ìlọrin po Ìbàrùbá ọ̀tẹ̀ wọ́n kàn fo pléènì lọ́wọ́ dírọ́pù wọn bẹ̀ ọ́n ẹja gbénu làákàyè bá a lọ yín bá wọlé lánàá kò wọlé lónìí àwọn ìtàn kan ń bẹ tẹ́ ẹ sọ fún wa nínú tírà tó ṣe pé ńlá káyè lónìí kò wọlé lọ́dọ̀ ńlá káyè pé àlọ́ àná níjàre kò wọlé lọ́dọ̀ àwọn ńlá káyè lónìí pé àlọ́ àná ni torí náà ẹja àjọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n máa pè wá sí lórí àlọ́ wọ́n sì ń fẹ́ sọ irọ́ di òótọ́ ẹ sì lè rí irọ́ sọ di òótọ́ àwọn ó sì máa sọ ìtójójúlówó àmọ́ tẹ́ ẹ bá ní ẹ láyà ẹnìkan tẹ ọlọ́ba níyì
wọ́n ní Kwara state population is 30 by 2023 population report pé àwọn wọn wà ní nọ́mbà 30 pé nọ́mbà 30 ò ní Kwara ni wọ́n wà nínú population Nàìjíríà. Nọ́mbà 30 ni wọ́n wà. Population yìí nù tẹ́ ẹ̀já gbádùn. Ká tiẹ̀ wá yọ Kwara ká má mú gbogbo Kwara lápapọ̀ kú o àní ẹja mú kí lorúkọ ẹ̀ ẹja mú Ìlọrin kí ni population Ìlọrin ìdí Ìlọrin wọn kò fi hàn wá kí ni population Ìlọrin. Mo lè ti sọ fún wa gbogbo ibi tí kinní wà nígbà òdìpẹ́ fẹ́ gba capital ilẹ̀ ṣe àṣírí ààbò gbábílà ńlá àṣírí ààbò gbábílà ńlá ẹ̀yìn gómìnà gbábílà ńlá gànmọ́ ṣàánú wa gbábílà ńlá alílòlẹ̀ gbábílà ńlá àṣírí ààbò lẹ́sẹ̀ lọ sí gànmọ́ lọ́dọ̀ àwọn ìgbómìnà lẹ́bẹ̀bẹ̀ ìní fi fún yín ní ilẹ̀ sí ẹ lọ wo ibi tí àwọn ìgbómìnà gbé ilé ìgbómìnà sí ní gànmọ́. Gbogbo Gánmọ́ kìí ṣe Ìlọrin ìgbómìnà ni wọ́n àwọn ìgbómìnà wá nílẹ̀ bẹ́ẹ̀ lọ pààlà pẹ̀lú ilẹ̀ Ìjẹ̀ṣà wọ́n pààlà pẹ̀lú ilẹ̀ Èkìtì láti báńdì wọn àwọn ìgbómìnà sì bá Olúgbọ́n pààlà ẹkùn Ọ̀yọ́ ẹkùn òsì Ọ̀yọ́ náà ló dé lọrin ibẹ̀ ó débẹ̀ nígbà tí àwọn Léǹpé àwọn Tápà àwọn Léǹpé tá ń pè nínú pé tí wọ́n ń já wọ inú ilẹ̀ ìgbómìnà ilé wọn wá gbé Ládẹrin dìde kó lọ ràn wọ́n lọ́wọ́ ibi tó kọ́kọ́ dé sí iná ẹ̀ ní Sàó nígbà ó kú ń bẹ̀ iná wa mú lọ síbi tí Ìlọrin wà tí ń jẹ́ báńdírì àwọn ìgbómìnà Aláàjì Ẹlẹ́kejì mọ̀ ẹlẹ́ẹ̀mọ gbogbo eléyìí àbí ṣe emir lọ́tẹ̀ Sàó bájèjì bá lóun ọ̀sọ̀tàn wa ìsọkúsọ ni ó sọ àjèjì tó bá lóun ọ̀sọ̀tàn wa ìsọkúsọ ni ó sọ. Ká ṣọ́ra lórí àwọn àlọ́ tá a máa pa tá a sì ní lè lẹ́rìí ṣùgbọ́n àwa kan ń bẹ tó ṣe pé ìtàn ni ò jẹ́ ká wò ó sùn tọ̀sán tòru àwo ò sùn lórí ìtàn bẹ́ẹ̀ bá sì ti ń gbé àlọ́ wá láàmú sọ fún yín pé dá padà àrà ẹ lè yí ìtàn lọrin kò ṣeé yí béèyàn bá sì lóhùn ó yí ìtàn lọrin yóò yí lórí torí àwọn ìbéèrè tá a béèrè lọ́wọ́ rẹ̀ tó o bá pàdé ẹni tí ó bí ọ ní tó ọ̀gbọ́n rí gbogbo tó ọmọ yóò parẹ́ mọ́ lórí. gbogbo òlú tó wá yí Ìlọrin pa tó yí Ìlọrin ká gbórógódó wọ́n gbà pé Yorùbá làwọn gbogbo wọn gbà ará Ìlọrin ò ní bá wọn jiyàn sítàn wọn ó ṣe wá jẹ́ pé ìlú tí ń bẹ láàrin gbùngbùn lẹ́ ń jiyàn tán rẹ̀ àwọn àjèjì fẹ́ sọ̀tàn wa o. àbẹ́ ẹ̀gbọ́n tí mo rí ẹnìkan ló sọ̀rọ̀ jáde BBC Yorùbá ló gbé wá ó ní ìbàrùbá ló kọ́kọ́ dé sí Ìlọrin o kò mọ̀ pé mo lẹ́ẹ̀rí lọ́wọ́ gẹ̀ẹ́sẹ̀tì Ìlọrin ń bẹ lọ́wọ́ mi ẹ lọ Aláàjì Ẹlẹ́kejì mọ̀ ẹ lọ wọnú gẹ̀ẹ́sẹ̀tì Ìlọrin gbogbo àlọ́ yóò sí ń bẹ ẹni bẹ́ẹ̀ sì nítorí rẹ̀ ń jà bàbá yín rè Sàùdánà Sókótó ọmọ Usman Danfodio bàbá oníjà àdì ìjọsí rè ọmọ rẹ̀ ní ìwé ìtọ́kọ tó pè ní My Life ó kọ ọ́ bẹ́ẹ̀ o ní pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni o ẹ̀yẹ́ wà máa wí ẹnìkan ò lè kílèmù Ìlọrin nígbà téèyàn sọ̀dẹ̀ Aláàjì Ẹlẹ́kejì mọ̀ náà dẹ́ ń sọ ẹnìkan sẹ́ni tó lè Yorùbá ò lè kílèmù rẹ̀
ẹ jẹ́ wọ́n pín Nàìjíríà ọ̀dà nígbà wọn ni wọ́n mọ̀ kó ń jẹ wá lọ́jọ́ sí wọ́n ní kódà kókó ò ní irin ká ẹ lọ ata oúnjẹ ò lè dọ́dọ̀ yín irú kan náà jọ ní àmọ́ ní kan bẹ̀ tí ń wérí tí ń wé àwọn ọlọ́mọ tí lọ sí láàrin wọn onímọ̀ tí ń ṣe láàrin wọn ẹ fẹ́ bí ẹ mẹ́jọ ń jọ wọlé òkè odò lọ́hùn wọn ti lọ ṣe náà ẹ sì fẹ́ ẹ jẹ tán ẹ jẹ́ wọn ó pín yálà padà sí region ni o àbí Nàìjíríà pín ni o àwọn òbí mo sì tún jẹ́rìí ìwé sí wọ́n mọ̀ ní Yorùbá ní wá o Yorùbá ní wá o ìyí tí ò rújú ẹgbẹ́ Ìlọrin kalẹ̀ nínú máàpù ẹ wo ibi tí Ìlọrin wà kẹ́yìn náà ti ẹ̀gbẹ́ máàpù kalẹ̀ ẹ wá wo bí Ìlọrin wà gbogbo òlú tó yí Ìlọrin ká porogodo wọ́n gbà pé ilẹ̀ Yorùbá làwọn gbogbo òlú tó yí Ìlọrin ká mo pè ẹ dákọ̀ òlú kan tó yí Ìlọrin ká tí èsì ilẹ̀ Yorùbá ẹ fún mi lẹ́yọ kan péré tí ń sì tún sọ̀tà ẹyọ kọ̀ọ̀kan wọn fún yín. ẹ lè yí ìtàn Ìlọrin padà láéláé ìtàn Ìlọrin ò ṣeé yí ṣùgbọ́n wá rọ ẹ̀yin BBC Yorùbá tẹ́ ẹ lọ ṣe interview ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Alhaji Ẹlẹ́kejì mọ̀ ẹ gba Ìdí Àpẹ́ lọ tẹ́ ì bá ṣalábòsí ẹ lọ sí Ìdí Àpẹ́ lọ́dọ̀ àwọn ọmọ Àfọ̀njá ẹ lọ gbọ́rọ̀ lẹ́nu tiwọn náà BBC Yorùbá ń bẹ nìbàdàn ẹ wá bá Ààrẹ Òpìtàn ẹja sọ̀tàn Ìlọrin fún yín pẹ̀lú ẹ̀rí àwọn tẹ́ ń bi léèrè ẹ̀rí wo wọ́n mú wá wọ́n dákọ̀ ìwé àbí pòfẹ́sọ̀ ká àbí ìwádìí ìjìnlẹ̀ ebi lèmi ń dákọ̀ yìí ìtàn tí wọ́n ẹ̀sẹ̀ ṣe parí la dákọ̀ yìí ẹ̀rí wo mo tó fẹ́ dákọ̀ jù àní gbogbo òlú tó yí Ìlọrin ká ilẹ̀ Yorùbá ni wọ́n. ìbéèrè tẹ́wàá béèrè ni pé tẹ́ bá dọ́dọ̀ àwọn ará Ìlọrin ẹ̀wà gẹ̀ẹ́sẹ̀tì Ìlọrin gbogbo òlú là ń rí gẹ̀ẹ́sẹ̀tì Babádélé ọba Babádélé gbá gẹ̀ẹ́sẹ̀tì ti yín ní Ìlọrin bo lọ́wà nígbà tí òfin fún àwọn Fúlàní ẹ̀ lérí. ẹja àjọ àmọ̀pẹ́ ń jẹ sàárà yín àbáyé jìnà sí ẹ máa jẹ́ wọ̀mùwọ̀mù àmọ́ ẹ mọ́ bàtàn wa jẹ́ ẹ mọ́ rí wa fín Yorùbá kó yàn mọ́ra ẹ mọ́ rí wa fín àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ rí tàn wa fín yóò gbọ́ ọ̀rọ̀ yóò sì gbọ́ ntí etí rẹ̀ ó fi di torí ìtàn ń bẹ o àwa ẹ̀ sì ran àná o ìran tó ti pẹ́ dáadáa ni wá nígbà àwọn èbí bàbá ńlá yín nípa jẹ́ mùsùlùmí kò sọ pé ká má lè sọ̀tàn wa nígbà bàbá mi Olúwo lẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀tàn lárúbáwọ̀ ọmọ ọjọ́ wo lárúbáwọ̀ ọmọ àlẹ́ ìtàn àwọn aráàbù èpẹ́ ọ̀dà ṣé ànábì Ibrahim ṣe aráàbù ni ànábì Ibrahim gé ṣe aráàbù ọmọ Iraq ni húrì nílùú rẹ̀ ìlú náà sì ń bẹ́ńbẹ́ 300 kìlómítà ìní húrì sí Baghdad capital Iraq lónìí àti lọ Kúfà rí ìní pé ẹni tí ó sọ̀tàn ọmọ ìtàn kò sì sí dábàlẹ̀ mẹ́nulẹ̀ àwọ̀ ọ̀tọ̀ pípẹ́ ìdílẹ̀ ni ṣe aráàbù ni ànábì Ibrahim níbo ló ti ráàbù ànábì Ibrahim Abraham kìí ṣe Israeli kìí ṣe aráàbù Iraki ni àwọn Iraki àwọn Babylon níjọ́ àtàrẹ nígbà ó ṣòro fún Áfíríkà lọ́kọ́kọ́ sáwá ẹgbà mi ó a sì fún lọ́mọ lára ń tó pòdúsì àwọn aráàbù ẹ̀jẹ̀ tí wá ń bẹ́ńbẹ́ ìyá ńlá àwọn aráàbù ìtàn ń pè láráàbù lónìí sẹ́lẹ̀ mọ̀tàdé bẹ́ẹ̀ ní sòótọ́ ẹ̀yà alábòsí ẹ̀ ní sòótọ́ pé ìyá àwọn aráàbù o àwa la ní o torí ń gbọ́ ṣòro fún ànábì Ibrahim ọ̀sáwá bá wa o a sì ṣe láàánú ìdínú tẹ́ bá lọ wo nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ àwọn lágbáwá ẹ̀ ní rí túmọ̀ fún kò ní kèé sí túmọ̀ fún kí ló fà á tí òfin sí túmọ̀ náà ni wípé àwọn ẹ̀yà míì ń wọnú wọn bó sì ṣe ń wà káàkiri ayé nu wọ́n wọnú wọn bẹ́ẹ̀ náà làwọn torí ọjọ́ Islam wà nílẹ̀ Yorùbá ti pẹ́
ẹgbẹ̀rún ọdún kan ti lọ lórí ẹ̀. Mo ti sọ fún wa nípa ìwé Arnold Thomas Walker tó pè ní Preaching of Islam tó kọ ní ọdún 1913. Òun náà sì kọ̀wé lórí àwọn ẹ̀rí tó rí tó bá ń lẹ̀ ìlò náà gbéṣẹ́ rẹ̀ lé lórí. Ó bá àwọn ẹ̀rí kan ń lẹ̀ tó náà wò pé ká ju àwọn ẹ̀rí yìí pọ̀ ká jù pọ̀ mọ́ra wọn. Lẹ́yìn ìgbà tí Ibrahim kù láfíríkà tán tó lọ káàkiri ló tó ẹsẹ̀ wá lọ fi òǹgò tó dúró ní Saudi, ó fọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀, ìyá àtọmọ ló fi ilẹ̀ ń bẹ̀. Ó sì tó ń bá ní kìnìún du rẹ̀ kiri. Ó jíṣẹ́ Ọlọ́run wá sí Áfíríkà, ó lọ Europe, ó lọ Asia. Bó lè so nígbà Abraham sì ti ń bẹ ṣé ọ̀dà bàbá tó bí Ibrahim ṣé Árábù ló náà. Àwọn ọlá John ló sì bá. Òun náà ló sì bí Ismail, òun ló bí Isaac látara Isaac láti rá àwọn ọmọ míì tá a tún mú Jacob, látara Jacob láti wá rá àwọn ọmọ Israẹli 12. so ọmọ Israẹli náà tó ní Abraham lọ́dọ̀ ẹ̀yin Christian náà, sọmọ Israẹli bí òpònú kan náà tó náà ló ń ṣèwé tí ń sọ pé àwa Yorùbá látara àwọn ọmọ Israẹli láti jáde wá. Kò tí ẹ̀ sí Áfíríkà ṣé nígbà tí wọn ò ní mọ̀ kankan ju jẹ́ kàn ń gbé kiri lọ ṣé àní ìyá ìgbà tó ṣòro fún ó sá wá sí Áfíríkà tẹ́ fẹ́ pa Ábúráhámù nílé bàbá rẹ̀, Egypt ló sá wá láfíríkà. Ethiopia sì ti wà, àwọn Abyssinia wọ́n sì ti wà tipẹ́, àwọn Eritrea ìtàn wọn ti pẹ́. Àwọn ìlú tí ń bẹ lápá òkèlú ká tó wá sa àwọn ìlú tí ń bẹ lápá àṣàlẹ̀. Lára àwọn ìlú tí ń bẹ lápá àṣàlẹ̀ àwa wà ń bẹ̀. Lọ dé gbogbo àwọn South Africa, àwọn bàbá wa jọ ń bẹ̀. Tí ká tó bí Ànábì Muhammad, ká tó bí Jesus Christ, ilẹ̀ yìí tí Herodotus bá tó fi kọ ìwé ìtàn rẹ̀ ní 2500 years ago tó sì dá akọ Ilé Ifẹ̀ mára àwọn ìlú ìṣẹ̀ǹbáyé 5 láfíríkà nítorí tó bá lò. La fi ń sọ fún ìgbẹ́ ìjókòó jẹ́ mo mọ̀ tán o, wò mí Ọlọ́run fún mi ní ìtàn mọ̀ ìwé kí a máa pa àlọ́ lọ. Ìtàn ìlú yín ní ọ̀yanjú ilẹ̀ ń parọ́ sẹ́yìn lẹ́ẹ̀dá sọ́rọ̀ tà yín. Ní tí wàá ń dùn mí ni wípé ẹ sì láwọn pòfẹ́sọ̀ ńláńláńlá wọn ò sì lè kọ́ṣẹ́ yín pé gbogbo tẹ́ ń sọ ìdójútì ni wọ́n sì mọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí pé Ìlọrin àmọ́ bí tẹ́ ẹ dúró sí, Ìlọrin ẹsẹ̀ ilẹ̀ Yorùbá o, èdè Yorùbá là ń sọ o, kìíní kankan ẹnìkan ò lè kílèmù ìlú. Níbo ló wà láyé tẹ́nìkan ò ti lè kílèmù ìlú? Ẹnìkan ní ń dèrò, ẹnìkan ní ń tẹ̀lú, orí ilẹ̀ ẹnìkan ni wọ́n ń tẹ̀ sí. Bí èèyàn bá sì tẹ̀lú yọ ọmọ ọbẹ̀ lábẹ́ baálẹ̀ àbọ̀bákan ni. Ọ̀dà o, àwọn àbàrùbá yín kàn wá bẹ̀ ni àwa ń gbádùn ni wọ́n bá wá bẹ̀. Ẹ jókòó jẹ́. Ọlọ́run ló gbógo fọ́lẹ̀ Ládẹrin, bàbá ni Sàó jẹ́. Ọlọ́run ló gbógo fọ́lẹ̀ Ládẹrin, bàbá ni Sàó jẹ́. Tẹ bá sì kúrò nílọrin tààrà iná ilẹ̀ máa lọ sí ilé Ẹgbọ́n kẹ tó lọ wo Ògbómọ̀ṣọ́. Bógbómọ̀ṣọ́ ṣe kàǹkà tó ń lónìí tó bù áyà tó ń bẹ lábẹ́ Olúgbọ́njọ́ ni nípìnlẹ̀ rẹ̀. Ilé Ẹgbọ́n ń dàmọ́ lónìí. Ìyún wa ní ká má wàá sọ tí ń jójú lówó tàn àmọ́ ń gbòsí pẹ́ ẹ̀mọ̀ tàn. Ìbálàjẹ́ ẹlẹ́kejì mọ̀ náà lọ́kọ́ nù tàn rẹ̀ pé Ògbómọ̀ṣọ́ gan ní ètò ìṣẹ̀lẹ̀ Yorùbá. Nígbà tí ọmọ ìpínlẹ̀ Ògbómọ̀ṣọ́ kò mọ̀ páwọn ọba 5 ní bẹ l'Ógbómọ̀ṣọ́, àwọn Àlóńgó ẹni tí èsàrà wa kò lè mà sí rí ilé wa. Mo wá rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá tí wọ́n bá ti ń gbé àlọ́ wọn wá àwọn ọmọ gbé ìtàn gidi wá.
bá ti ń gbé àlọ́ wá a máa gbé tàn gidi wá. Ìlọrin ti lè wá bo Sàó mọ́lẹ̀ lónìí kó ti lókìkí ju Sàó mọ́ lọ lónìí, àmọ́ níjọ́un bàbá ni Sàó jẹ́ fún Ìlọrin torí ńgbà Aládèrè ń bọ̀ ibẹ̀ ló dé sí tí wọ́n sì sọ fún báyìí níbi báyìí ni wọ́n ní kó dúró sí, ibi báyìí lẹ́ẹ̀ dúró sí, ibi báyìí la fẹ́ káwọn ọmọ ogun sí. Crossroad wọ́n dẹ̀ fi ṣe gbogbo àwọn ogun tí bá ń bọ̀ láti ilẹ̀ Ẹ̀gbá tó bá fẹ́ wá darapọ̀ mọ́ wọn, gbogbo àwọn ogun tí ń bọ̀ láti Ìkòyí, láti Gbọ́n, Àrẹ̀sà, láti àwọn ẹkùn Èpò, ibẹ̀ náà wọ́n parapọ̀ sí. Torí àwọn gbogbo Ìwó-òun àwọn ẹkùn Èpò ní Aláàfin ló nílẹ̀ dé Ìwó ló nílẹ̀ dé Ẹdẹ tó rúlu ẹ̀ ní o. Torí nígbà tí àwọn Awó Àrà táwọn yẹn ti ń lo ọlá ọ̀nà bòmí ìlẹ́yìn. Ṣùgbọ́n nígbà ìpìlẹ̀ bá ti ń sọnù, mo wo interview kan ní ẹnujọ́ mẹ́ta yìí, mo rò pé ọba ṣé Tẹ́jú Oṣó kọ́ ni wọ́n ṣe interview yẹn fún ní Abẹ́òkúta, ṣé orílẹ̀ Kéńtà kọ́ ni. Àwọn kankan bẹ tí ìyàwó èèyàn, mo sì ti sọ, Olúwo lọ sí Mẹ́kà ọ̀n tàwa ọwá sírí ilẹ̀ nínú ẹ̀sìn Islam. Ẹ máa gbọ́ o, ibi tí wọ́n dé òun èèyàn gbọ́dọ̀ fi nǹkan kan sórí, kódà béèyàn bá fi pépà lásán kọ́fà orí yọ tànràn rẹ̀. Ìyẹn wá fẹ́ tàwa ọba ò sì gbọ́dọ̀ sírí ilẹ̀. Yorùbá nílé ẹni la ti ń jẹ̀kútẹ́ onídòdó, kì í wá ṣe pé ká gbá àṣà lójú. Gbogbo yẹn ló mọ̀ pé mùsùlùmí ni ọ́. Ọ̀dà kí Olúwo mú fídíò Emir kan wá nílẹ̀ Haúsá tí ń rí tí ń yà tó ń sírí ilẹ̀ tó ń tàwa, sáwọn náà ò sírí ilẹ̀. Ìbéèrè tí mo fẹ́ kẹ́ ẹ béèrè ni àwọn Emir tó ń lọ ẹ mú fọ́tò wọn wá ibi tí wọ́n ti rí sí orí wọn lẹ̀ tí gbogbo wáyé wá rí pé wọ́n ń tàwa. Olúwo wá ń ya fídíò láti fi tàbùkù àṣà wa. Kò sẹ́ni tó ní kọ́ ọmọ ṣe ń tẹ́sìn rẹ bá ń ṣe. Ọba àjọ ọba kọ́ jẹ́ pásítọ̀, kí pásítọ̀ rẹ wá bọ́nú ilé, kódà kọ́ ọmọ ìdọ̀bálẹ̀ fónú yàrá, kọ́ ọmọ yìí lóríwájú pásítọ̀ rẹ, kókó ní pé kó o kúnlẹ̀ inú yàrá yìí lẹ ti ń ṣe. Ẹ má gbé fídíò rẹ̀ níta ni. Ẹ bá gbé fídíò rẹ̀ níta, ìwọ àti pásítọ̀ rẹ kábùkù. Ọba ní ìmáàmù rẹ ni, ọba aláàfáà rẹ ni, kókó kó o lóṣòó kọ́ ọmọ fìdíwọ́ lọ bá ẹsẹ̀ inú yàrá ni. Débi wípé wọ́n tún wá ń jẹun lórí pínpín àwọn ṣèyún tá a sì gbọ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sọ̀rọ̀ kankan lé lórí. Àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun àgbọ̀ kí wọ́n sọ̀rọ̀. Kò sẹ́ni tó tako pé kéèyàn má ṣe hajj, mùsùlùmí lèmi náà. Ṣùgbọ́n kọ́ bọ́ lọ sí hajj kọ́ wá ya fídíò ìgbà tó sírí ilẹ̀ tó sì mọ̀ yín tó bá sì wà nínú ìlú rẹ̀ yóò lówó lé sírí ilẹ̀ bọ́ wà nílẹ̀ Yorùbá kódà bí ẹ lọ sílùú òyìnbó wọn a máa dé Kangor, wọn ò ní sírí ilẹ̀, wọn a máa dé Panama, wọn ò ní sírí ilẹ̀. Ṣùgbọ́n káwá fẹ́ ṣe sí àárín bá a lọ sí hajj àwa ń ya fídíò ìní tá a takò. Èmi ò takò yí pé Olúwo ṣe ṣẹ̀sìn rẹ̀ no, ṣùgbọ́n Olúwo lẹ́tọ̀ọ́ láti ya fídíò rẹ̀ láti fi hàn gbogbo ayé pé ẹ wò mí o. Níwọ̀n gbà pé adé tó dé wọ́n ti kálé èèwọ̀ fún ọ pé ọba èé sírí ilẹ̀ níta. Ìdínú ọ̀rọ̀ ti wáyé rí lórí ẹ̀ ìgbọ́dà o. Ẹ̀sìn torí pọ̀pọ̀lọpọ̀ àwọn afọbajẹ́ wọn ò mọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìtọ́rọ̀ mọ́ ẹ̀sìn. Wọ́n mọ̀ pé táwa mùsùlùmí bá fẹ́ kírun a máa wé láwàní, a máa dé fìlà. Kódà àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ mi ròyìn pé béèyàn ọba ti dé fìlà, kódà mùsùlùmí mi ká má tẹ̀sán, mùsùlùmí gan rò pé béèyàn ọba ti dé fìlà kírun kò ní irun. Kí ni fìlà? Fìlà ò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run. Ó dé fìlà ó dé fìlà kò dín ládàá àrùn rẹ kò lékún. Èyí tá a sọ àníbi ibòmí ń bẹ tó ṣe pé àti ẹ̀ gbọ́dọ̀ dé fìlà jọ́sìn. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn ò wá mọ̀, wọn èé ka èèwọ̀, wọn èé dẹ̀ bí wọ́n gbọ́dọ̀ o.
ìwọ bàbá tó fẹ́ jọba a mọ̀ pé mùsùlùmí ni ọ́ ilé yín tẹ́ ẹ mọ́ ẹ lọ́hùn ṣé ẹsìn mọ̀ pé ibì kan bẹ tá ẹ gbọ́dọ̀ fi nǹkan kan sórí sọ wàá sí orí ilẹ̀ ni tọ́ba mọ̀ pé ó ṣèyún sóò ní kọ́kọ́ lọ ṣe áàjì rẹ kó o dé tọ́ba ṣe áàjì rẹ tó o bá dé o lè wá jẹ ọba tó o fẹ́ jẹ. ó jẹ́ nǹkan tó tàbùkù àṣà wa. níbẹ̀ náà láti ti wá rí wọ́n wá pe Olúwo sí àpèjẹ abárí ọba tó tu agbádá kọ́ nígbà tó bá róúnjẹ rèé ọba bá fi wọ́n bá sọ agbádá ọba tó gbé kọ́ ó tàbùkù àṣà wa. àmọ́ Olúwo náà ní pera ẹ̀ ní emperor àbí emperor àbí kí ni wọ́n ń pera wọn. àbúrò ẹni tó lòun làgbẹ́ ẹni ẹ ń gbé pọ̀n kọjá odò kí ni tẹ́ni tó gbé tàn ń pọ̀n ẹni tẹ́ ń gbé pọ̀n kọjá odò ni tó lòun fi ẹsẹ̀ pẹja ẹni tó wá gbé pọ̀n tó ṣe pé gbogbo ara ẹ̀ ló wà ní omi àfi kó wọn pa ọ̀nì. inú àwa bá Olúwo wọ́n yan agbádá lẹ̀ wọ́n wá ń jẹun wọ́n tó ń fún oúnjẹ sí ọba lẹ́nu. lójú àwa mùsùlùmí Ìwó kò sí ní tó burú ń bẹ̀. lójú àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá kò sí ní tó burú ń bẹ̀. àmọ́ lójú àwa tá a máa ṣà ìyí tó burú ni. tẹ́ ẹ bá ti rí ẹ́míà yín náà kan nílẹ̀ Haúsá tí ń jẹun níta gbangba tó yà lákùn jẹ wọ̀bìà tí ń jẹun ẹ̀mú wákàrí tí ń ba àṣà jẹ́. tí yóò kú nípìlẹ̀ tí wá tó nípìlẹ̀ ní kó ẹ́mí àwọn jẹun ta kọ́mọ̀ jẹun ta kò sí nǹkan kan tó tako ìsìláàmù ń bẹ̀. ẹ mú ẹ́mí kan wá tẹ́ ẹ bá rí tí ń dùn àràn oúnjẹ tó wá ju agbádá àbálẹ̀ kì í bà kọ́ sẹ́yìn ẹ mú wá kárí. kì í ṣe pé a fi gbógun tì yàn òdodo ọ̀rọ̀ láàsọ. ọba kan nílẹ̀ Yorùbá ambassadọ̀ ló jẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá aṣojú ilẹ̀ Yorùbá ni. àmọye ọba tó lọ sí hajj àmọ́ Olúwo náà lárí tó lọ. Olúwo tó wá lọ náà tó yẹ kó gbé àṣà wa lárugẹ iná ni wá lọ ń tàbùkù àṣà wa. àríbìkan náà tí wọ́n ti ń lọ tí kan lára àwọn security ń bọ Olúwo lọ́wọ́ tó ń ṣe báyìí wájú Olúwo ó mà ṣe o. mọ̀ ṣe o. Olúwo náà wá rìn bíi tọ́ọ̀gì kábíyèsí wá rìn bíi tọ́ọ̀gì náà ó mọ̀ ṣe o. ìbẹ̀rẹ̀ òtòṣì bí ọmọ ọlọ́rọ̀ làárí. tá a bá sọ lónìí jọ̀wọ́ la fẹ́ sọ. ẹ jẹ́ ẹ̀wọ̀n mọ́sọ́lé lẹ́jì kíní ṣé kí wọ́n bá a pa wá. ẹ gbàgbé òsì ìjọba àti sọ ọgbọ ọjọ́ tọ́lọ́ ń bá ní lò láyé ní ìlọ kì í tiẹ̀ ṣe irú àwọn wọ̀nyí àfẹntí ọba máa sódè mí. èmi òòṣà àtàn òòṣà ìtàn. ìjọ wọn ti bí ọmọdé wọn ìlóyún àgbàlagbà. jájọ ní kéèyàn ó mọ́ ṣẹ̀sìn ó jẹ́ Christian ó jẹ́ Muslim ẹ̀pọ́n àṣà wálé ó jẹ́ Muslim ó jẹ́ Christian ẹ̀pọ́n àṣà wálé. tí wọ́n bá ń lọ sí ìdí níbí o wọ́n ó de orí ògbófo o. ṣùgbọ́n a mọ̀ yín pé ẹ̀ lè fi nǹkan kan sórí ń bẹ̀ àmọ́ ẹ má wàá ṣe fídíò ẹ̀ hàn ayé ìkànnù. àmọ́ lórí tí ọba orílẹ̀ kéńtà wá sọ ipe ọbẹ̀ èé sírí ilẹ̀ ọba máa sírí ilẹ̀ o ẹ lẹ́yìn ilẹ̀ ẹ̀ mọ́ o ẹ lẹ́yìn ilẹ̀ ẹ̀ mọ́ ọ̀tọ̀ làwọn baby king ẹ̀fọ́ àwọn baby king wà ẹ lẹ́yìn ilẹ̀ ọba máa sírí ilẹ̀. àwọn ọba wo ni ò gbọ́dọ̀ sírí ilẹ̀ torí wọn ò gbọ́dọ̀ rí òye. àwọn ọba tí wọn ò gbọ́dọ̀ sírí ilẹ̀ torí wọn ò gbọ́dọ̀ rí òye wọ́n wà. àwọn mẹ́ta rú ẹ̀ ń bẹ ní Ifẹ̀ náà
wọ́n ní oṣù wọn lórí Ọọ̀ni ò gbọ́dọ̀ dánwò Ọọ̀ni ò gbọ́dọ̀ dánwò. jẹ́ fi méjì yòókù lẹ̀ kí ètò tó fà wọn kan lẹ̀ tí ilé Ifẹ̀ jẹ́ fi méjì yòókù lẹ̀. ṣùgbọ́n ẹ já wá lọ sí ọ̀dọ̀ Ọlọ́wọ̀ arèrè. Ọlọ́wọ̀ a máa ṣírí ilẹ̀ kódà tí ó tún jó káàkiri ìlú wọ́n wàá dirun sí lórí. Ọlọ́wọ̀ a máa ṣírí ilẹ̀ ìlú Ọ̀wọ̀ òsì torí ẹ̀ dàrú. Ọlọ́wọ̀ tí wọ́n bá ń sọdún wọ́n ń ṣírí ilẹ̀ orí wọ́n ń ṣírí ilẹ̀ Ọlọ́wọ̀ ó ṣe orí chílẹ̀. à ń ṣèwádìí ká tó sọ̀rọ̀ a sì ń pe tó bá mọ̀ nípa rẹ̀ kì í ṣe pé mi ní kásàfẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ẹja gbé wọn wá. ipa ọba máa ń ṣírílẹ̀ ní gbangba o àmọ́ lójú ọba o iná ló jẹ́ mútọ̀ ní wá pé kò sábùjá lọ́rùn ọ̀pẹ Ọọ̀ni ò lè ṣírílẹ̀ ní gbangba láyé tá yóò fi parẹ́. Ọlọ́wọ̀ lè ṣírílẹ̀ kódà tí ó tún jó káàkiri àárín ìgboro ìlú ó sì nídìí tiẹ̀ ṣe ti rí yàtọ̀ ńbẹ̀ báwọn. torí pé tẹ́ ẹ bá rí tọ́lọ́wọ̀ tẹ́ ń sọdún tẹ́ ẹ̀ rádé lórí Ọlọ́wọ̀ tẹ́ ẹ rí pé wọ́n dirun sí baba lórí kọ́mọ́ wàá yà yín lẹ́nu ọba ńlá sì ni ìyá adé ni lóní. kèé sàwọn ọba àgbàlódé o kèé sàwọn ọmọ ọba 400-300 years o ọba tá a dá padà àbí ṣé torí àlọ́ tí ń pa pé Oòduà náà ló bí gbogbo wa Oòduà kọ́ ló bí Ọlọ́wọ̀ o. àlọ́ tó Oòduà yẹn ẹ jẹ́ ká fi sílẹ̀ náà. ìtàn làwa ń sọ iṣẹ́ ìwádìí làwa ń ṣe. ṣùgbọ́n Ọlọ́wọ̀ náà tí ó sì rí ilẹ̀ ní gbangba nígbà ọdún ó lọ́pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ti ṣe fún un. àbẹ́ ẹ̀ mọ̀gbà tí bàbá mi bá fẹ́ dé adé àrè ẹ̀ mọ̀ bí bàbá mi bá fẹ́ dé adé àrè ẹ̀ mọ̀ bí gbogbo ẹ̀ ṣe rí. ó dàbí pé àwọn kankan bẹ táàtẹ̀ tó máa fi hàn wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí á tó bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ìwádìí kan. ìtàn ó yàtọ̀ sí àlọ́ ó yàtọ̀ sí àròsọ ó yàtọ̀ sí pé ẹ̀mí náà kàn fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ń jẹ́ káyé ó gbọ́ mi. iṣẹ́ ìwádìí nìtàn iṣẹ́ ìwádìí nìtàn. iṣẹ́ ìwádìí nìtàn. mo ti sọ fún yín pé nípa tìǹtà wa ń bá bọ̀ àwọn èèyàn mi nílọrin ẹ̀rí pé ó ti rẹ̀ wọ́n díẹ̀ wọ́n ti sinmi wọ́n tó tún gbé bẹ́ẹ̀ bá ṣe ẹ̀rí kí ni fídíò tẹ́ ṣe yẹ kò ju 5 minutes lọ tí BBC Yorùbá Ìlọrin ṣe fún wọn kò ju 5 minutes lọ péré bí ó ṣe ju 5 minutes lọ làwọn ọba yìí fọ́ sí wẹ́wẹ́. abàmì Aláàjì Ẹlẹ́kejì mọ̀ àwọn àlọ́ ọjọ́ wọn ò wọlé mọ́ wọn. gbogbo ẹ̀ ní pátápátá ilẹ̀ Yorùbá nìlọrin gbogbo ẹ̀ ní pátápátá Ládẹrin lọ́tẹ̀ lọrin. bàbá wa Sheikh Adam sọ gbogbo àwọn ìsórí àwọn sọ Reverend Samuel Johnson náà sọ ní history tiẹ̀. àwọn ọmọ Ládẹrin sì ń bẹ ní ìdí àpẹ àwọn ọmọ Ládẹrin wọ́n ń bẹ ní ìdí àpẹ. ìdínú nínú àwọn àgbà olóyè Ìlọrin 2 la mú nídìí àpẹ. 6 àwọn olóyè àgbà 6 láti ẹ̀ ní 6 tó jẹ́ àwọn àgbà 2 la mú nídìí àpẹ. ṣe mọ̀ pé balógun 2 ní Yorùbá ní Alánàmú àtàjíkòbí a ní balógun Gàmbàrí àti balógun Fúlàní àwa mú olóyè àgbà 2 ọ̀tọ̀ọ̀tọ̀ nídìí àpẹ ìkọ́ ọmọ Àfọ̀njá ìkọ́ ọmọ Ládẹrin ọ̀ọ́bì. BBC Yorùbá Ìlọrin ẹ lọ ìdí àpẹ ẹ lọ bí wọ́n léèrè ọ̀rọ̀ ẹ lọ ìdí àpẹ ẹ mọ̀ bí àwọn Gàmbàrí làlájẹ Ẹlẹ́kejì mọ̀ Gàmbàrí ni làlájẹ Ẹlẹ́kejì mọ̀ ẹ lọ bí àwọn Yorùbá Ìlọrin mélòó population àwọn àlejò nílọrin Yorùbá náà ló ní highest population lọ́wọ́ lẹ fẹ́ pa ṣèlínú pẹ̀lú ògo Ọlọ́run á tún pàdé ẹ má gbàgbé ìtàn ogun ọ̀tẹ̀fà tá a fẹ́ sọ ẹ sì fẹ́ gbọ́rọ̀ jẹ́bà náà bí àgbọ̀. Ààrẹ Laji Abbas ní orúkọ mi fún iṣẹ́ ìwádìí àti ìtọpinpin pẹ́yìn náà fẹ́ darapọ̀ máwọn tó ń ṣe alátìlẹyìn ìtàn Yorùbá ẹ lè kàn sí mi lórí
WhatsApp mi +234 8023687432 ẹ lè kàn sí mi bẹ́ẹ̀. Títí ìgbà tá a tún pàdé mi a máa ní pé ejò kan ò ní rọrùn rè pé láyé èkó dúró ire o. ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyì asọ̀tàn gbóyè o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ ààrẹ ń pìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì Abbas ìwọ ń pápá ìwọ nà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Abbas àpàtẹ ìtàn mọ́kúta o orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò.